بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أكي أولون أفين فون النبي محمد صلى الله عليه وسلم. أوان في ọjọ́ ńlá òní a fi ń kí gbogbo mùsùlùmí lápapọ̀ wípé a kú ọdún, a kú jímọ̀ àkọ́kọ́ lẹ́yìn àbíkásápé jímọ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ọdún àwẹ̀. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni a ó ṣe láyé. àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, a kú ìpalẹ̀mọ́ Easter wẹ́rẹ́wẹ́rẹ́. Ọlọ́run wa yóò sọ ẹ̀mí gbogbo wa jùgbà náà lọ. ọdún ayọ̀ gbogbo alájọmọ́ bára wa ṣe. Ọlọ́run ní dá wa láàmú, kò sì ní bà ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ fún wa. Tí a bá ń wá ní gbogbo ìgbà nítorí ó ti tó nítorí ìlú tá ti gbé wa ni a gbọ́dọ̀ mọ̀ ní èròǹgbà tó dáa. Kọ́mọ́ wá jẹ́ pé àfẹnusẹ lásán, ká máa fi àti gbogbo ara àti tẹ̀mítẹ̀mí kí a máa fi ṣe ní ẹ̀mí tí ó fi ẹsẹ̀ lílẹ̀. Kí a tó lọ jìnnà, lẹ́yìn ìgbà tí a kí Ọlọ́run ọba, tá yin Ọlọ́run ọba tán, mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ fún Ọlọ́run ọba. Mo sì fẹ́ fi bá bàbá wa Ghandi Afọlábí Ọláoyè Òrúnmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Mo fẹ́ kí yín kú oríire tó pọ̀ láti àsìkò yìí lọ. Ìkíni kú oríire lọ́lọ́run ọba yóò jẹ́ kó máa pọ̀ nínú ìgbésí ayé yín tó kù tẹ́ fẹ́ lò láyé. Ẹ ó sì sọ ilẹ̀ pẹ́, Ọlọ́run ní kúrò ẹ̀mí yín. Ẹ ó sì pẹ́ bó ṣe kí pípẹ́ ó tó ní pípẹ́. Ẹ wá ní pẹ́ nípẹ́ yẹ̀yẹ́, ẹ sì ní pẹ́ nípẹ́ àbùkù. Ọlọ́run ní fi yẹ̀yẹ́ yín. Orúkọ àti ibi tí ẹ ti jáde, Ọlọ́run ní bàjẹ́. Ọlọ́run ní ṣe yín ní ọ̀fọ̀ tí ó ṣe wá lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí. Gẹ́gẹ́ bí nǹkan tí a ti wí síwájú náà ni pé wa makaru wa makara Allahu wallahu khairul makirin. Gbogbo ètè tí gbogbo àwọn eré tí máa ń gbé kálẹ̀ káàkiri, kí Ọlọ́run kó wọlá bí òun ti ṣètò kó máa bá wa dá padà fáwọn elétè. Mo fẹ́ yànnàná àwọn kankan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo wá dúpẹ́ fọ́lọ́run wípé èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ rí pé àwọn fídíò tí mo ṣe kọjá lẹ́yìn, mo sọ kíní kan fún yín wípé Zubairu Muhammed Taofeek lẹ́ẹ̀rí tí ń sọ̀rọ̀. ọ̀rọ̀ ń jáde láti ẹnu Zubairu Muhammed Taofeek, ṣùgbọ́n àṣẹ ọ̀rọ̀ tí ń jáde látòrí àpèrè ìlú Ògbómọ̀ṣọ́ ló ti ń jáde sí ọwọ́ ayé. Gbogbo èyí tí mo bá sọ tó bá jẹ́ irọ́ níbẹ̀, mo tún dá yín lójú nígbà náà nínú tí mo ti sọ sẹ́yìn wípé tí àwọn agbófinró tí wọ́n bá mú mi, mo ti jẹ̀bi lópin ìgbà tí wọ́n bá ti lọ rí ṣe ìwádìí báwo ni mo ṣe gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ. Mo sì jẹ́ kó yé gbogbo ayé pé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yẹn, gẹ́gẹ́ bẹ́yìn ṣe jókòó tẹ́yìn ń wò mí báyìí, bẹ́ẹ̀ ni pẹ̀lú kábíyèsí jọ jókòó tá jọ ń wòra wa, tí Ọlọ́run fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tọ́lọ́run fi lò wọ́n láti pé kán ṣe àlàyé fún mi èyí tí ojú àwọn ń rí
àti irú ipa táwọn ń kó lórí pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kí a má fi ṣe ẹsẹ̀ gbé, kí aburú kó má bàá ṣe ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Kíní kan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni pé mo sọ kíní kan wípé gbogbo àwọn tọ́lọ́run bá ní ká máa ṣe ìwà aburú, gbogbo ibi tí a bá gbé ti bá wọn, orin kan náà lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn tí wọ́n máa kọ. Àmọ́ orin tí wọ́n bá ń kọ yún padà máa bá wípé orin àbòsí ni, ní tí wọ́n ń kọrin lé lórí ẹ ò ní bá wọn nídìí rẹ̀. Ẹ jẹ́ kí n ṣe àfiwé kan. Ẹ̀yin wo ètò Boko Haram tá ń gbọ́ káàkiri. Ìtumọ̀ rẹ̀ lédè Haúsá òun ni pé ǹjẹ́ ọ̀yẹ tọ́lọ́run yọ́nú sí ìní ìwé kíkà. Ṣùgbọ́n àwọn tó ń sọ pé Boko Haram yìí náà, ìbọn tí wọ́n gbé dání àwọn tó kàwé ló ṣe. Àwọn fídíò tó ń ṣe tán fi hàn ayé pé àwọn ti pa lágbájá, àwọn ti pa làkásìgbè, àwọn tó kàwé ló ṣe. Fóònù tán fi ń ya gbogbo tí wọ́n ṣe, àwọn tó kàwé ni wọ́n ṣe. Àwọn ajẹ́ ká wá jọ gbéra léèrè ní ìsinmi. Ṣé nígbà tí wọ́n wá ra gbogbo rẹ̀ náà tó fẹ́ mọ̀ ṣé wọn kọ́ wọn nínú ẹ̀kọ́ tán ní haramu ní tí ní kò dá. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ṣẹ̀ bá nínú àwọn tí a mọ̀ fi gbogbo ewé ra wọn ìnirú èyí tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn kan wá irọ́ kan tí wọ́n pa fún gbogbo ayé. Ní tí wọ́n kọ́kọ́ gbé kalẹ̀ ni pé ọba Kristẹni ó fẹ́ yọ lèmọ́mù Mùsùlùmí gẹ́gẹ́ bí ìmámù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n wá gbàgbé wípé ìmámù tá ń wí olóyè ààfin ni. So gẹ́gẹ́ bí bàbá wa Open Salau bí wọ́n ti ṣe wí nígbàtí wọ́n fún náà wọn kankan táyé débì kan, bàbá wa Open Salau wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde. Mo rò pé a ti rí àwọn olóyè ààfin nìyẹn tó yẹ kí wọ́n fún wọn lóyè tó sì mọ̀ tí ń jẹ́ ààfin. Àwọn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ nù tí wọ́n sì jẹ oyè ní ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì mọ̀ nǹkan tí oyè ń jẹ́, tí wọ́n sì ń lò gẹ́gẹ́ bó ṣe yẹ kí oyè kó ṣe jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé olóṣèlú ni wọ́n, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n fi ọgbọ́n àti òye àti làákàyè wọ́n fi ń rìn láti fi káwọn má bàa fi kàbùkù ní ibi táwọn ń ṣe àti ara ìlú. Nígbàtí àwọn tí wọ́n pọn Yunusa sẹ́yìn tí wọ́n dúndú wípé kò sáburú kankan tí ó ṣe ẹ́, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wá ń sáré láti máa bíldì káàmpù wọn, pé kí káàmpù wọn yẹn kó ní agbára kó tóbi tí ó fi já sí wípé ayé ò fi ní rí wọn mú àbí wọn ò fi ní fura sí ìṣesí wọn. Ẹ wá wọn lérò pé agbára ni wọ́n ní. Ẹ jẹ́ ká fi lágbájá jẹ oyè, ẹ jẹ́ ká fi tàmọ̀dò joyè, ẹ jẹ́ ká wá bira wa lérè pé àwọn tán ń fi àwọn èèyàn joyè nílùú Ògbómọ̀ṣọ́, ẹ bi wọ́n lérè pé ọmọ inú ilé ibo ni wọ́n l'Ògbómọ̀ṣọ́. Ipa wo nínú ilé wọn kó nílùú Ògbómọ̀ṣọ́ tó fi jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ pé oyè tọ́ sí lágbájá, oyè tọ́ sí làkásìgbè, tán fi ń fi agbára mú oyè lé àwọn èèyàn lórí. Tó bá sì jẹ́ pé títò lóyè ẹ̀sìn ni, àwọn tí agbára oyè ẹ̀sìn wà lọ́wọ́ wọn, ààrẹ Mùsùlùmí Báṣọ̀run, aṣojú Mùsùlùmí, àwọn agbẹ́sìnga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbé nira wà ní oyè wọn lábẹ́ ẹ̀sìn. Wọ́n jọ jókòó pé àpòyè báyìí dá nínú ẹ̀sìn Ìsìlámù, ẹ jẹ́ ká fún lágbájá. Àmọ́ kó lè bá a mọ̀ wípé abẹ́ aláṣẹ kan ni, àwọn láṣẹ, àwọn náà tún gbé lọ sí ọ̀dọ̀ wọn láàfin. Ní èyí tó bá ṣe é ṣe, wọ́n sọ pé kan lọ rí wé ẹnìyẹn lóyè yẹn ní mọ́sálásí
léyìí tó jẹ́ pé àwọn olóyè ààfin tí ó ṣojú kábíyèsí ó wà níbẹ̀ tí ó mọ̀ pé olóyè ìlú lòun, kìí ṣẹni tí ẹnu ìlú ò ní lè ká. Ọwọ́jà kábíyèsí ọba ìlú ó ká gbogbo nílé lóko torí òun ló nílẹ̀ rẹ̀. Kẹ́ tó wá dé bá kó tó sọ pé mo bù wọ́n níbí kò fi mọ́ jọ́sìn, mo bù ọ́ níbí láti fi kọ́ wọn fi ṣòwò, mo sì fún ọ níbí láti fi kọ́ wọn fi dáko. Ó dàbí ẹni pé bóyá Yorùbá ò yé wa àbí ìṣesí ìrìn àjò ìgbésí ayé kò fẹ́ yé wa tó yẹ ká lè lọ rí ṣèbéèrè. Bàbá Ọbásanjọ́ tó abolish history ní Nàìjíríà, a kí wọn pé wọ́n ṣeun ibi tí wọ́n bá dé àti ibi tí wọ́n bọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé. Àmọ́ a dúpẹ́ fọ́lọ́run wípé àwọn tí wọn ò ṣetán láti sọ orírun wọn nù, wọ́n ti dá history padà. Kí Ọlọ́run bá kí ó jẹ́ kí kálukú kó lè bá a lọ rí tanná wo abẹ́ ibi tó ń ti wà. Ní ó fi jẹ́ kó jẹ́ pé àwọn tán ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n fi sọ pé ẹ lọ rí sọ ara yín o. Àwọn ọmọ onílùú náà ti gbọ́n, wọ́n ti máa ti ń lọ. Ẹ ò lè wá máa dápá tẹ̀lẹ̀ lé wọn lórí mọ́. Àwọn tí Ọlọ́run ní kí wọ́n máa dààmú ìlú, mo sọ pé mo lò ní Ọlọ́run torí pé tí ó bá ní ọwọ́ títọ́ Ọlọ́run nínú, èṣù òun gan náà ò lè ríṣẹ́ rẹ̀ ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn àfáà, òun ni pé nígbà tí èṣù tọrọ wípé òun ó sọ àwọn nǹkan nù, Ọlọ́run bá sọ wípé kì í ṣe pé lára àwọn tó jẹ́ pé wọ́n gbà fèmí, torí pé gbogbo ìgbà tó ń bá ti ń lọ rí bá wọn mọ̀ tó máa dá padà sọ́dọ̀ àwa Ọlọ́run bá wípé àlèwo ní o, eléyìí ọ̀dọ̀ rẹ ló ti wá o, ọ̀dọ̀ rẹ Ọlọ́run ọba tí kìíní sì ti wá òun náà láàdá padà sí, àwọn wà dá padà síbẹ̀. So ibi tí mò ń lọ ni wípé àwọn kan ti purọ́ títẹ̀sìn tí wọn ò lóye kankan ní ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ títẹ̀sìn lábẹ́ ìlú, lábẹ́ ìjọ. Àwọn ìjọ lè máa bò wọ́n ní àwọ́dì kálẹ̀ káàkiri, ìjọ nìyẹn. Olórí wa leléyìí, òun ní náwó lé wa lórí, ẹ jẹ́ ká fún lóyè tí kò sẹ́lómi tuntun ní nínú rẹ̀, wọ́n nínú ìjọ wọn ní, kìí ṣe nínú títì ìlú. Torí for example ní ìsinmi kan pé lágbájá khalifa fún ìjọ rẹ̀ ńlọmọ alótọ̀rí kàlẹ́mí Tìjàníà sánsan ìnimi Tìjàníà gidi sì ni mí. So bí ẹ̀dá kan ṣe wá dìde tí ó sì wá sọ fún mi pé àkídà tóun tí mi ò ṣe ni mo gbọ́dọ̀ wá mọ́ ṣe tòun, òun wá ti wá jẹ́ àlífà mi, kò lè ṣe é ṣe. Gẹ́gẹ́ bí orin táwọn náà máa ń kọ káàkiri ní àwọn tí wọ́n ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ báyìí, gbogbo ọjọ́ tẹ́ bá ti bá wọn ní kábíyèsí fẹ́ dààmú ìlú ni, tí wọ́n pé kábíyèsí fẹ́ lọ, there is freedom of speech, there is freedom of religion. Ẹ̀yin mọ̀ wípé freedom of speech wà. Ilé ní Zubairu Muhammed sọ̀rọ̀ nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí kò tẹ́ wa lọ́rùn, tí kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́rùn, tí mò ń sọ tẹ́yìn wá rí pé freedom of speech ni kí ẹ̀yin kẹ́ lọ rí ṣe findings lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tàbí ẹ̀yin tí mò ń fi ọ̀rọ̀ náà bá wípé lágbájá ní kẹ́ bí òun ló ṣe nǹkan báyìí, ẹ ò wá lè rí búkẹ́ pé tí lágbájá yìí ń sọ nípa mi irọ́ ló ń pa, ẹ ò wá lè ṣèyún. In tó kù tẹ́ fẹ́ ṣe ni pé ẹ ta lọ́fà, ẹ mú, ẹ lọ tì mọ́lé, ẹ báṣẹ́ rẹ̀ jẹ́, ẹ balé rẹ̀ jẹ́, ẹ bà gbogbo rẹ̀ jẹ́. Nígbà tẹ́ ẹ bá gbogbo tẹ́ fẹ́ bàjẹ́ ní ìsìn tí Ọlọ́run fún yín ní ẹ̀mí mi àtàwọn tán máa wá pàdé mi lálẹ́ tàdátàdá, wọ́n máa ń sọ̀rọ̀ yẹn mọ̀ sọ pé bóyá rọ ni mò ń pa. Àbá afáwa Muhammad Bashir Sarumi àti àwọn jàmá wọn níwájú ilé wa, wọ́n lè jẹ́rìí sí lọ́pọ̀lọpọ̀ ọgbà tí àwọn kan mọ̀ báwọn lè ní bọ̀, báwọn sọ pé àwọn kan tí ń bá mi bọ̀ wọ́n ti bá mi wá street, táwọn èèyàn wọ́n sọ pé ẹsẹ̀ àwọn ọkọ̀ wá sísàlẹ̀ ẹjẹ́ ká wọ́n mọ̀ kán dàdúgbò. Àti rẹ́ni tó ti yọ àdá tó ti mú mi lé pẹ̀lú àdá ládùúgbò. Ìgbà tó dijọ́ kejì mo fẹjọ́ sùn torí mo ti ní rìpọ́ọ̀tì mi níwájú àwọn ọlọ́pàá láti pé kí n bá free lórí ìrìn àjò mi. Mo ti sọ fún wọn láti Ìbàdàn, wọ́n dẹ̀ ti ní àwọn ọlọ́pàá wá bá mi l'Ógbómọ̀ṣọ́. Àwa lọ ṣe findings wọn ni tó bá ti dijọ́ báyìí tọkùnrin yẹn bá ti débi tí ó dé kí n jẹ́ ká lọ rí gbé. Hassan Abina wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ tó mò ń sọ yìí.
pé àwa sínú pé a fẹ́ padà fẹ́ lórí gbé ó fi di pé mọ́sálásí títí ń kírun lẹ́bàá lè wà kó padà wá kírun àṣùbà bẹ́ẹ̀ kankan torí ó ti gbọ́ pé wọ́n ń wá òun. Ìgbà tí ó dìjọ́ náà ó sàpadà wá bá mi nílé pẹ̀lú àbúrò mi kan. Wọ́n bẹ̀rẹ̀ sí máa bẹ̀bẹ̀ òun ò gbé mi èyí tí wọ́n fẹ́ bá mi jà ìwọ tó yọ àdá ló bá tún ní kì í tó sòun náà ṣé màá wá síyàn mú ni. Gbogbo àwọn tó dúró ń bì tán bẹ̀ mí ni mo kàn tí kì í bá ṣe bẹ́ẹ̀ bó ṣe dúró yìí mi rẹ̀ tó lè pín wá ń yà ní ìsinmi pé kàkàfi kọ́lọ́pàá kò dé kó wá mú wa níbi tá a wà yìí. Mi ò ṣe ọmọ òrò mọ̀ ń kọjá ni mo sì fẹ́ wọ́kadà tó fẹ́ gun nítorí ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí wọn fẹ́ máa àtáàkì mi. So àwọn ọmọ pé ọ̀gá àwọn tó fún mi tó fi ọlọ́pàá gbé mi níjọ́ wọn àná pé láísẹ́ǹsì kí n lè bá àríbi máa rìn kí n máa yan fanda lọ́dọ̀ yìí fún mi pé tí nǹkan kan bá bá mi òun ni wọ́n mú. Tí nǹkan kan bá bá mi ẹ fẹ́ ẹ kọ̀ ẹni tó ti ń gbé mi who is going to be the first suspect ẹni tó ti ń gbé mi ní first suspect máa tó máa ka wọn yòókù torí pé nìkan kan nu yín ò lè láyà wà bá mi kó n fẹ́ wá bá mi jà tí ìbá ṣe pé ó ti ní background nínú láti pé ẹ lọ rí ṣe ẹ mọ́ wọ́rí tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. So lèmi pẹ̀lú òun fi jọ lọ́rọ̀ torí pé elébi lọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yẹn nǹkan bá fún wọn ìlà wọn máa lé káàkiri láti pé káwọn fi sáyé. So lábẹ́ ọ̀rọ̀ yìí àwọn nǹkan pọ̀ tá ò lè parí rẹ̀ lọ́dún yìí látàrí tí àwọn Alhaji Monsuru ń fi ìlú tí wọ́n fi ń rọ tó sì ní ẹ̀rí nínú. Eléyìí ni ó bí gbogbo bọ́n ṣe wá gbé mi àti fídíò bí tí mo rí pé ti ń gbé mi ṣépè tó ti ń búran mi tí ń ṣe gbogbo ẹ̀ ẹ ó padà mọ̀ rí tẹ́ bá ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní àlàyé tó kúnná nínú ẹ ó ṣẹ̀ṣẹ̀ wá bá pẹ̀lú àlàyé ni tẹ́ fi mọ̀ wípé Muri ò ṣe ti Yunusa ó ń ṣe iṣẹ́ owó ni òun náà sì sọ lọ́rọ̀ pé iṣẹ́ owó lòun ń ṣe kì í ṣe wípé torí tí ọ̀rọ̀ Yunusa ló fi ṣe ìkà tó ń ṣe ẹ ó rí. So wọ́n wá rí pé kí làwọn fẹ́ ṣe wọ́n fẹ́ build ara wọn politically ní agbo òṣèlú káyé ọmọ wọn mọ bí ó ṣe build ara wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ lo propaganda káwọn báyà lórúkọ jẹ́ kálẹ̀ káàkiri débi pé wọ́n fi ní àwọn bloggers tí wọ́n lò. Ọgbọ́n tí wọ́n dá ni pé nígbà wọ́n ti gbé mi wọ́n fi àwọn ọlọ́pàá fi dẹ́rù bà mí pé èyàn ń mú mi kí n má lè sọ̀rọ̀ mọ́. Wọ́n tún pè mí lẹ́jọ́ 1 billion ibo nìran mi gbé ti ní 1 billion tí ó san ní pé ńgbà tó má ti gbúrò 1 billion máa lọ rí mọ́ pé gbogbo àwọn èèyàn kí wọ́n lọ mọ́ bá mi bẹ̀bẹ̀. So wọ́n fi mọ́ sọ kọ́dá náà àmì náà ti bẹ̀bẹ̀ mi ò bá 1 billion mọ́ ẹ sọ pé kọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ ti sọ pé tó bá fẹ́ wá sóògùn mọ̀ sọ pé jẹ́ kí n máa mọ̀ tó bá fẹ́ jáde tó jẹ́ kí n máa mọ̀. Gbogbo irú eléyìí náà rò pé bóyá àwọn lè ṣe mo sì mọ̀ pé àkàndá lẹni tí wọ́n bá ṣe ní tí wọ́n bá fà yìí ò lè ṣe. Instead àwọn ọlọ́pàá náà wọ́n kọ́ mi lọ́gbọ́n wípé nǹkan fẹ́ kí àwọn fi mí ṣe àwọn ò ní fi mí ṣe. Ẹ jẹ́ kí n jẹ́ káwọn lọ sí court tá a bá dé court wọ́n lọ gba béèlì wọ́n bá ti gba béèlì ni màá ti ní freedom nǹkan kan gbọ́dọ̀ mú mi kí n gba nọ́mbà yìí kí n gba nọ́mbà yìí kí n gba ilé oríṣi mẹ́ta gbogbo ẹni tó bá ti àtáàkì nílùú Ògbómọ̀ṣọ́ kí n pe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta kí n sọ kóòdù báyìí fáwọn àwọn tí mo bá wọn ṣe mẹ́yàn wà bá mi. Mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbígbé tẹ́ gbé mi pé ẹ fi fún mi freedom ọ̀rọ̀ sísọ mi. Àwọn ọ̀rọ̀ tí mo sọ ní ìsìn àti èyí tí mo gbé pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò lè sọ àsìkò tó láti pé kí n tú fún gbogbo ayé káyé kan wọn bá wà gbọ́ torí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mi ì ṣe ọmọ àlè ọmọ inú ilé lọ́ba níkà ni mi. Ẹ̀yin tí mò ń bá yín kù ẹni tó bá rí pé òun ni mò ń bá wí tó bá ṣe tán tó bá fẹ́ defend ara rẹ̀ ẹ pé kó sọ pé orúkọ ilé bàbá òun ní nílùú Ògbómọ̀ṣọ́ báwọn sì ṣe wọ ìlú Ògbómọ̀ṣọ́ ni ibi táwọn tẹ̀lú àwọn ìlú lágbájá àti tàmọ̀dò làwọn jọ tẹ̀bẹ̀dó kódà torí rẹ̀ ló jẹ́ ká máa fáwọn lọ́lá báyìí torí ipa táwọn kó nílùú ló jẹ́ ká máa fún wọn ní ìtàn fún wọn kábíyèsí àná kọ́nà bá kọ́ bá fún wọn kẹ́wọn ìlọ́fà tí ò fi lè fún àwọn ìran ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan míì ṣe nílùú nígbà táwọn fi ń sọ̀rọ̀ ti bàbá Saka Balógun ẹ rò pé bàbá yẹn ṣe nǹkan ṣe ni bàbá ò ṣe nǹkan ṣe
n tó ń jókòdoro òdodo ìrìn àjò ni bàbá ṣe ń gbà náà wípé ẹni tí ó nífẹ̀ẹ́ tí ó jẹ́ òkodoro lódodo ìlú, torí pé ìtàn àwọn tán fẹ́ wá jẹ Balógun l'Ógbómọ̀ṣọ́ ń gbà náà ó wọ́. Ẹni tó sì fi wọ́n jẹ nígbà àtayé tàkọ́kọ́ bàbá wa Akíntọ́lá ni. Ìwé ni wọ́n gbà látọ̀dọ̀ bàbá Akíntọ́lá, kì í ṣe pé látààfin náà ti fi Balógun ìgbà náà jẹ. Ìní wọn ò fi lò pẹ́ tán fi yọ wọ́n kúrò, gẹ́gẹ́ bí Balógun ti sin náà ni táwọn náà lè gba ìlú wá látọ̀dọ̀ gọ́vnọ̀ tí wọ́n wá fún wọn wò pé kábíyèsí ò ẹ fẹ́ jẹ oyè lábẹ́ nìkan, ẹ̀wọ̀n àwọn òpin tẹ́ fẹ́ ju oyè lábẹ́ ò lè láṣẹ lẹ́yìn lórí. Ṣé ẹ ò rí wípé ẹ bùkù? Ṣé ẹ ò rí wípé ẹ pa irọ́ tan ara yín jẹ? So n tí mo fẹ́ fà jáde níbí kò ju wípé ìrìn àjò ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó wọ́ látara àwọn tó ń fi agbára, ọgbọ́n ètè, àtàbòsí àti ìfẹ́ jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní tipátipá fi kó ìyà jẹ ìlú Ògbómọ̀ṣọ́. Náà fi wá irú èèyàn bíi tiwọn tán fi ń lù lé wa lórí, nítorí pé wọ́n ní èèyàn ránran, èèyàn náà ní máa kó ràn. Nǹkan kan ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá níbi wípé bàbá sọ́spẹ́ndì sólà wípé kó lọ rí rọ̀kúnlé. Ìgbà tó dijọ́ kẹta tí kí nìyẹn ṣẹlẹ̀, ariwo sọ ní ààfin. Ẹ bá mi wo fídíò yìí. Hello sir, bá mú kọ́kọ́rọ́ mọ́tò mi lónìí. Bá mú kọ́kọ́rọ́ mọ́tò mi lónìí. Hello sir. Sir? Okay. Rárá o. Ntí ẹ̀ndì. Palace. Ààfin. Ibẹ̀ náà la wà. Okay. Wetin sáyé báyìí? Pápá jùlọ ẹni yóò lè wọ́n náà 51 bí báyìí. Ṣé àwọn èyí ọba tí wọ́n ti lè kó wá? Ṣé ẹni yìí fẹ́ nílẹ̀ pàṣẹ òní wà lórí ìlú ọgbọ̀n tó jáde kó láàrin ọba yìí? Àdẹ̀sí wọ́n ló wọ́n wọ́n yóò jáde kó láàrin ìlú Hello sir. Dára àti kò bẹ́ẹ̀ báyìí àti lọ sí town hall báyìí. Ìwọ ni wọ́n.
Mo lérò wípé ẹ ti rí fídíò tẹ́ rí tó kọjá yìí. Àwọn tán lọ ṣe fídíò yẹn wọ́n retí àbùkù fún ìlú Ògbómọ̀ṣọ́ ni, wọ́n sì retí àbùkù fún Apèrè. Tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú fídíò yẹn, ẹ rí pé ẹni tó rìkọ́ọ̀dì fídíò yẹn náà ó ń jíṣẹ́ fẹ́nìkan ni, ẹni tí ń jíṣẹ́ fún òbí dá kọ́ la ojú rẹ̀ gidigidi báyìí kọ́ máa bọ̀ wá sáàfin pòun fẹ́ wá rìkọ́ọ̀dì. Wọ́n wá ń pariwo kiri wípé wọ́n léèyàn jáde láàfin wá wò torí pé wọ́n ń wọ́n náà bàjẹ́ fún ààfin. Àwọn tó sì ṣe fídíò yìí náà máa kọ́fà Yunusa, náà máa kọ́fà àwọn tó kù lẹ́yìn ìlú. Gbogbo ẹni tó bá ti sọ pé òun ṣe tìlú, wọn ò gbé kámẹ́rà rẹ̀ ká mọ́lé pé kọ́ máa sọ tẹnu rẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ bú sọ̀rọ̀ orí channel wọn lẹ́tì rí. Àwọn náà lọ rí bá Òǹpẹ̀tù, àwọn náà lọ rí bá Olúgbọ́n tán fi fídíò wọn fi threaten ìrìn àjò Ògbómọ̀ṣọ́. Àwọn náà ní tọ̀yọ́, àwọn náà ní gbogbo tó bá fẹ́ ṣe tó bá fẹ́ bà Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́. Àwọn ni wọ́n máa ń ṣe lórí channel wọn lẹ́tì rí. Àwọn náà lọ rìkọ́ọ̀dì kìíní yẹn torí pé wọ́n ń fẹ́ gbé nǹkan jáde gẹ́gẹ́ pé àwọn ti ráṣìírí báwọn ti ní kó àwọn lẹ́sẹ̀ ńlẹ̀ kódà kẹ́lẹ́ bá a mọ̀ láàfin. Àwọn kan ṣe kìíní torí wọ́n lè láwọn tán ń fún wọn lọ́wọ́ pé ẹ máa bọ̀ kò sí tí ó ṣẹlẹ̀. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí pẹ̀lú gbogbo àwọn tán ṣe iṣẹ́ yẹn tọ́lọ́wọ́n tó àṣírí gbogbo wọn láàfin. Pé ẹ máa bọ̀ kò sí tí ó ṣẹlẹ̀. Ó fi jẹ́ pé àwọn tí wọ́n ní access sí ààfin gan fúnra ara wọn, àwọn Orúmọgẹ̀gẹ̀ media team, kò sí kankan nínú wọn níbi tán tí ń ṣe recording yẹn tó fi wá jẹ́ pé àwọn tán ń ṣe recording láti fi bà Apèrè lórúkọ jẹ́. Àwọn náà wọ́n ti ń lé wọn láàfin, kódà wọ́n tún ti lé wọn padà, wọ́n tún ṣe kí wọ́n ṣe kìíní. Very good. Nígbà tí wọ́n wá lé wọn kúrò láàfin, ǹjẹ́ wọ́n sọ ìtumọ̀ tán fi ń lé wọn? Ṣé ààfin ni wọ́n ti lé wọn ni? Anybody kan wọ́n lè dákọ̀ staff ààfin kan tó sọ fún pé jáde ẹmọ rẹ̀ ní wọlé. Disagreement láàrin àwọn ọlọ́jà ni. Kí ni nǹkan tó bí? Ẹ ò ní bínú ní ẹ̀yin èèyàn wa. Tí ẹ bá fẹ́ kájọ gbádùn ọ̀rọ̀ yìí gangan, ẹ ó ṣe sùúrù fún fídíò yìí. Bó ti ṣe gùn tó lẹ́ẹ̀ṣẹ̀ tẹ̀lé torí mi ò fẹ́ máa pín yẹ́lẹ́yẹ́lẹ́ torí pé kọ́rọ̀ yẹn kó lè bá a kún. Yóò kọjá time tá a máa wò. Ṣùgbọ́n kẹ́ lè bá a rí bí gbádùn rẹ̀ o. Ẹ dákun, mo fẹ́ kẹ́ bá wa share rẹ̀ kó lọ dáadáa kó kárí kan lè bá mọ̀ bí tọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lọ. A fẹ́ ká share rẹ̀ kó lọ torí pé kí àwọn YouTube náà kan lè bá kún wa lọ́wọ́ share sí àwọn òbí tó ń kó lọ. Kì í ṣe torí monetization. Ẹ mọ̀ ẹ wò pé torí owó ni ẹ ń dára yín láàmú. Owó tí ó wà láti ibẹ̀ bọ́ mi dípò yóò gbọ́ bùkátà nílé mi. Torí tí mo fi ń lóde fídíò kọ̀ọ̀kan gan, nothing less than 5,000-6,000 naira a day per video. A ṣírò rẹ̀ in a month tó yẹ pé tí pálẹ̀ fi rí $70-80 níparí oṣù kan mo sì lè fún ẹ. Ó dìgbà tó bá wọ $100 kò bá oṣù mẹ́ta ló tó wọ $100 mo tó fún ẹ. Èèlò ní $100 lọ́jà compared to 7,000 in a day times 30 days, it is 200 and something thousand. $100 ìwà bíbá 140, 130. So jèrè ní àgbo short, but in tó wà mẹ́ ní pé ìdùnnú ti wá ní pé in tí ń lọ́n lu wa à ń gbọ́n tó lè tú káàkù sí ń bẹ̀. Ṣé wọ́n sọ fún ipẹ́ nìkan ní fún mi ló tún fi sponsor nìkan tí mò ń lọ. Mi ò mọ́rúkọ ẹnìkan jáde pé lágbájá gbowó ìlórí máa fi sponsor rẹ̀ lórí ọ̀rọ̀ lóyìí ẹ tún lọ rí béèrè o. So ìtara ló wà nínú kò sí tẹ̀ fi ń bú wa náà àti ná fún ìlú torí pé kí ìlú lè bá rọ́nà lọ. Àwọn kan sì ní wọ́n sì ń wá ìṣubú fún ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú owó wọn. Àwa tá a ní yìí náà la fẹ́ fowó tẹ̀ wá mọ́lẹ̀. Nígbà tá a kọ̀ ẹ wá gbá àwọn bloggers jáde kan wọn bú wa. Àwa ò rí wọn o. Àwa náà kí wọn kúṣẹ́ torí ibi tí wọ́n ti ń jẹnu. Èébú wa ni wọ́n fi jẹun.
wọ́n mọ̀ rí ìgbà lọ́wọ́ yín wọ́n sì mọ̀ tó máa dẹ́sẹ̀ sí yín lọ́rùn ṣùgbọ́n táwọn ọmọ ṣe ni pé àwọn ò ní bu yín ọ̀rọ̀ tán bá ti ń sọ wọ́n mọ̀ mú wa mọ̀ mú ìtàn yín jáde ní ẹ̀yin lẹ́ẹ̀ ní irú ohun sùn ẹ ò ní ní ìsinmi gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé kí ló Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ ní ìsinmi ẹ ò ní ní ìsinmi. kí ló bí nǹkan tí mo sọ yìí ni pé arákùnrin yìí náà tún lò kíkọ́ lọ rí rìkọ́dù láàrin irin iṣẹ́ dídá ìlúrú mo mọ̀ pé wọ́n bú mi ò mo ti sọ fún yín kò lè dùn mí ẹ̀ fi pawó ni kò ná mi ní kọ́bọ̀ àmẹ́yìn yẹn dábàá ẹ bá mi share fídíò yìí mo fọ́lọ́ ọba bẹ̀yìn because there is a signal fídíò sọ pé level bí tí mo fẹ́ kó dé àwọn èèyàn wa wọn bá wa share rẹ̀ tó ẹ̀ ń wò à ń dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá yọ̀ wọlá dédé àsìkò yìí àpójú tẹ̀ ń fi ń wò ọlọ́run bá kò ní jẹ́ káìsàn kò mú ọwọ́ tẹ̀ sì fi ń tẹ̀ share náà ọlọ́run bá yóò jẹ́ kí ọwọ́ yín kó lè share orí káàkiri ẹ̀yin ló sì torí ọwọ́ yín ẹ̀ sì tún fi gbà dáadáa ẹ má fojú di ọ̀rọ̀ tí mo sọ bí ó ti ṣe léwu pẹ̀lú ògo ọlọ́run fún tó bá fi àníyàn dáadáa fi ṣe nǹkan tá à ń ṣe lórí ẹ bá wa share rẹ̀ ẹ bá wa like ẹ bá wa share rẹ̀ ẹ mọ̀ pé mi ò kí ń ṣe gbogbo ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ but because ọ̀rọ̀ wa ti débi pé a fẹ́ kó tàn káàkiri fún gbogbo ayé kó bá wa gbọ́ kí lè bá wa rí mo ní access láti bọ́ sórí YouTube ẹ lọ́dọ̀ lórí Facebook ní ṣe live video mo ní access láti bọ́ sórí TikTok ṣe gbogbo ẹ̀ but at this my age I cannot be disturbing myself on all those ibi tí wọ́n bá dojúkọ kí n dojúkọ kí n má ní distraction tó bá yẹ pé nítorí òun bá ṣe torí ìlú ń gbọdọ̀ ju kówọ́ lórí ti káwọn ṣe báyìí ẹ dákun mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run bá ní ẹ̀bẹ̀ mi rèé ẹ bá wa share rẹ̀ kó kálẹ̀ kó kakọ kí ayé ò lè bá àmọ́ ibi tí à ń lọ. So nígbà tó ṣe fídíò yẹn wọ́n ṣe fídíò yẹn láti fi kàn fi blackmail Ògbómọ̀ṣọ́ ni lẹ́yìn ìgbà tí wọ́n jáde tán níbẹ̀ yẹn tí wọ́n ń pe Yẹ̀kínì Bọ́ọ̀lùyó ní olè bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wá tún wá padà tún àwọn tí wọ́n wá sí ìlú Ògbómọ̀ṣọ́ pé ẹ máa padà bọ̀ wá sáàfin kẹ́ wọlé jókòó ẹ̀yin tẹ́ ń pariwo olè léèyàn lórí ẹ̀yin náà ẹ mọ ẹ wá sọ̀tẹ̀nù yín àbájáde rẹ̀ nìyí. Action. Ó ti yá. Orúkọ mi ni Chief Doctor Amawoladejo JP. Orúkọ mi ni Prince Adégbọlá Kẹ́hìndé tí mo jẹ́ olórí ọ̀dọ́ fún Ògbómọ̀ṣọ́. Kí ọ̀gá mi tó sọ̀rọ̀ ó dà pé gbogbo wa a lè máa ti gbọ́ wuyewuye oríṣiríṣi fídíò eléyìí tó ń lọ pé bóyá wọ́n lé àwọn kan padà láàfin ẹ dákun mo rọ gbogbo wa ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni gbogbo wa wọ́n dẹ̀ ní onílùú kò ní fẹ́ kí ìlú tú ní tó ṣẹlẹ̀ láàrin oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò l'Ógbómọ̀ṣọ́ ni o kò ń ṣe ọ̀rọ̀ tó kan ọba wa Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláyè Orúmọgẹ́gẹ́ lẹ́ẹ̀kẹta kò ń ṣe kéèsì kábíyèsí rárá kéèsì àwa oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò nílùú Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé nínú àwọn cluster tó wà ní state 12 cluster tó wà ní state cluster 5 ló wà l'Ógbómọ̀ṣọ́ àkọ́kọ́ Matan Nant Natmac and men and women pẹ̀lú artisan àwa ẹ̀ka yìí márààrún yìí ńlá wà l'Ógbómọ̀ṣọ́ tí àdẹ́jọ́ ń ṣe àṣepọ̀ láàrin ara wa ṣùgbọ́n ohun tó fa ìjà ní àná ó náà ni pé ọlọ́lá jùlọ wa gómìnà wa ẹnjìnìà Olúwaṣèyí Mákindé wọ́n máa ń gbé àwọn ètò kan kalẹ̀ fún àwọn oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò ní Ọ̀yọ́ state eléyìí tí kò dẹ̀ nǹkan àwọn oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ eléyìí ló fa ìgbìmọ̀ eléyìí tí a gbé kalẹ̀ fún gbogbo wa láti jọ máa ṣe ìpàdé àṣepọ̀ kí ẹnu wa lè bá máa kó nílùú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ohun tí a máa ń rí náà ni pé tí àwọn ẹ̀tọ́ ìbá ti ń jáde wọ́n láwọn ọgbọ̀n kan làwọn lọ kó ẹ̀tọ́ oníṣẹ́ ọwọ́ àtoníṣòwò fún l'Ógbómọ̀ṣọ́ eléyìí tí kò kí kan àwa ẹgbẹ́ márààrún tí mo dárúkọ l'Ógbómọ̀ṣọ́ tí a rẹ́dísítà ní abẹ́ ìjọba l'Ọ́yọ́ state èyí ló mú ìrìn àjò wa yarí ní àná fún àwọn ikọ̀ babalọ́jà láti state tí wọ́n dẹ̀ wá sí inú ààfin pé àwọn ikọ̀ kan pé àwọn
gẹ́gẹ́ bíi pé àwọn ikọ̀ kan pé àwọn gẹ́gẹ́ bíi pé àwọn fẹ́ invite oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò l'Ógbómọ̀ṣọ́ tí àwa ìgbìmọ̀ márààrún yìí tí adé ń sọ wípé àmọ́ nǹkan kan nípa ẹ̀ ṣùgbọ́n wọ́n gbé program yìí kalẹ̀ kò yí àwa oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò cluster márààrún yìí òun ló fà á lẹ́gẹ̀dẹ̀ bí wọ́n ṣe dé sí palace àti ń retí pé commissioners wa wọ́n ń bọ̀ pẹ̀lú àwọn ikọ̀ wọn àti DSS láti wá bá wa ṣe ìpàdé àlàáfíà ṣùgbọ́n ńgbà tí wọ́n dé a rí pé awuyewuye ló bẹ̀rẹ̀ láti máa ṣẹlẹ̀ pé agbọ́pọ́n fẹ́ fà wọn kan joyè ní oṣù ọwọ́ àtòníṣòwò èyí ló domi tútù sí àwọn èèyàn wa lọ́kàn láti sọ pé àwọ̀ ọ̀fẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ dàrú àwọ̀ ọ̀dẹ̀ fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ nínú kí wọ́n padà sí ìlú Ìbàdàn láti lọ yanjú iṣu tí ó bá wà láàrin àwa oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò nílùú Ògbómọ̀ṣọ́ eléyìí ló fà á tí inú fi bí àwọn èèyàn wa ṣùgbọ́n nígbà tó yá mo kí kábíyèsí wa onílùú ò ní fẹ́ kí ìlú òtú mo kí yín lẹ́ẹ̀kan sí kábíyèsí wa Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè kábíyèsí o wọ́n ṣe ribiribi méje yàyà mẹ́fà fún ẹ̀ka oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò nílùú Ògbómọ̀ṣọ́ láti sọ wá di ẹyọ kan pé kò ní dáa kí ẹnìkan kí ó máa fi orúkọ gbogbo ẹgbẹ́ márààrún yìí kó máa fi da ìlú Ògbómọ̀ṣọ́ rú àtúnṣe sì ti ń lọ lórí ẹ̀ lágbára Ọlọ́run ẹ rí pé prógámù tí àwọn kan kóra wọn jọ nínú cluster márààrún yìí wọ́n yọ ara wọn nínú cluster márààrún yìí ni wọ́n yọ ara wọn ní ẹ̀ka ẹyọ kan inú ẹ̀ka márùn-ún ni wọ́n kó ara wọn jọ láti máa lo orúkọ àwa oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò láti Ìbàdàn láti máa fi orúkọ wa sọ pé nǹkan kan náà ni wá bákan náà láṣejọ wà ẹ̀tọ́ wa òun náà là ń jà fún nílùú Ògbómọ̀ṣọ́ ẹni tí ò bá ti wá wà ní kánkọ́ọ̀sì wọn yẹn ó ti mí pé bóyá kò sínú cluster àwọn cluster méjèèjìlá tó wà ní state yìí kò sí nǹkan kan tí wọ́n ṣe nìbàdàn tí àkíjọ́ ṣe àjọ ń ṣe meeting nígbàkúgbà ni ṣùgbọ́n a rí pé l'Ógbómọ̀ṣọ́ yìí àwọn atọ́nijẹ tí wọ́n ti ń tọwọ́ bọ ìrìn àjò ẹ̀ka oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò èyí náà làwa kọ́ tí a bá gbọ́ awuyewuye kò sí ìjà kankan nínú ààfin rárá àwa oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò àwa ni là ń kojú ara wa láti má jẹ́ kí ẹnìkan máa fi ẹ̀tọ́ wa láti máa fi dùn wá ààrẹ mi náà máa sọ àfikún díẹ̀ lórí eléyìí tí mo sọ yìí kó tó tún padà wá. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ohun tó ṣẹlẹ̀ ní àná sẹ́rí kì í ṣe yí pé àdáwà lálẹ́ àbí ìjà ń bẹ ní àmì Imperial Majesty wa kábíyèsí ọba Ghandi ṣùgbọ́n ẹni tó tẹ̀lé wọn lẹ́yìn ló mú wàhálà wá èyí ni Yẹ̀kínní bọ́ọ̀lù yó tọ́jú Ògbómọ̀ṣọ́ tí ń pera rẹ̀ ní aṣíwájú of Ògbómọ̀ṣọ́ land tó dẹ̀ ṣe yí pé a ní aṣíwájú nínú ẹgbẹ́ ọlọ́jà l'Ógbómọ̀ṣọ́ àwọn nǹkan wọ̀nyí là kọ́ ó ti gbé ọ̀rọ̀ ìdébàdàn lọ́dọ̀ Wike Abbas Wike Abbas gángan bàbá lọ́jà wọ́n tẹ́wọ́ gbà á mo wà nìbàdàn níjọ́ sátọ̀dé èmi àti ọ̀gá àgbà ìgbà tá a débẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé Wike Ògbómọ̀ṣọ́ ó ní certificate lọ́wọ́ as a recognition of babalọ́jà of Ògbómọ̀ṣọ́ land so àti àwọn lẹ́tà tí ó tẹ̀lé pé lẹ́tà yẹn gádà tó tẹ̀lé látọ̀dọ̀ ìjọba àdẹ̀jẹ́ kó yé wọn pé rárá bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ìgbà tó di lánàá tí wọ́n dé tó bá rí pé Yẹ̀kínní Ògbómọ̀ṣọ́ tí ó bá tẹ̀lé wọn Wike Ògbómọ̀ṣọ́ bọ́ọ̀lù yó tí ó tẹ̀lé àwọn ààrẹ babalọ́jà fún Ọ̀yọ́ state wọ́n wọlé peaceful ṣùgbọ́n ẹni tó lòun láṣíwájú wa tó tún wá líìdì wọn tí ó sì lè dá àfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá ti torí kórí babalọ́jà lọ́yọ̀ state tó wá fẹ́ wọlé ìyẹn láàfin jẹ́ kí wọ́n wọlé làwọn èèyàn wá fi yarí pé wọn ò ní wọlé tó ẹbí kìkì di babalọ́jà nìkan àti kọmíṣánná nìkan ń bá ní àbárí tí èsì pé Wike Yẹ̀kínní bọ́ọ̀lù yó ń lọ lídìí wọn wọlé kò sí púrọ̀ Yẹ̀kínní yẹn lọ́jọ́ kó mú wàhálà díẹ̀ dání so nítorí délé àlàáfíà l'Ògbómọ̀ṣọ́ wa. bákan náà a máa rí i pé nígbà tí awuyewuye ìṣẹ̀lẹ̀ tán
kábíyèsí wa gbìyànjú láti pe àwọn ikọ̀ ìpadà bàbá lọ́jà fún Ògbómọ̀ṣọ́ bákan náà wọ́n dẹ̀ pé bàbá YK Abbas tí wọ́n jẹ́ bàbá lọ́jà fún Ọ̀yọ́ State àwọn commissioners wọ́n pè wọ́n padà tí a dẹ̀ jọ jókòó nínú ààfin padà láti ṣe ìpàdé àlàáfíà tí wọ́n dẹ̀ ti promise wa pé lágbára Ọlọ́run ẹ̀ka oníṣòwò a máa wà lẹ́yọ̀ kan tá a bá gbọ́ orúkọ níta tí wọ́n fi ẹ̀ka oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò tí wọ́n fi ń tan àwa èèyàn wa jẹ ẹ dákun mo rọ̀ wá abẹ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ìrọ̀rùn ní gbogbo wa wà àlàáfíà dé ní gbogbo wa wà tá a bá ń gbọ́ irọ́ lásán ni o kálukú ló ní ẹ̀ka tó ti ń ṣẹgbẹ́ oníṣòwò àtòníṣẹ́ ọwọ́ ẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé mo ti kà lẹ́ẹ̀kan àtisà ń wà tí ààrẹ wa ń bẹ. Babalọ́jà gbogbogbò nípínlẹ̀ Ọ̀yọ́ wà láàfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ láti ṣe àgọ́ láàfin sí orí adé ọ̀hún gẹ́gẹ́ bí ara iṣẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́ sọ́dọ̀ àwọn ọlọ́jà àti àwọn aṣáájú ọlọ́jà tó wà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ó jẹ́ nǹkan tó ṣeni láàánú pé igun kan nínú igun àwọn ọlọ́jà tó ṣàbẹ̀wò sí ààfin kábíyèsí ọ̀hún òun ni wọ́n kàn lábùkù látọ̀dọ̀ igun míì èyí tí wọ́n ṣe ìkúnnilọ́wọ́ fún ẹni náà láti kan àwọn èèyàn tí wọ́n tẹ̀lé Babalọ́jà náà lábùkù ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn aṣáájú ọlọ́jà náà lẹ́kùn ọ̀hún òun ló ṣe ìkúnnilọ́wọ́ lórí ìkànnìlábùkù náà bí ó tilẹ̀ jẹ́ pé kábíyèsí kóró ojú sí ìwà bẹ́ẹ̀ tí wọ́n sì ní kí onítọ̀hún tọrọ àforíjì nípa dídọ̀bálẹ̀ fún ikọ̀ tó kọ̀wọ́rìn pẹ̀lú Babalọ́jà gbogbogbò nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìdọ̀bálẹ̀ fún ìwà ẹ̀dá rẹ̀ tí kábíyèsí tún jẹ́jẹ́ láti yanjú aáwọ̀ tó ń wáyé láàrin àwọn ọlọ́jà nílùú Ògbómọ̀ṣọ́. àtọ̀rọ̀ àforíjì ẹ má bínú. sáà lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ má bínú kò ṣe ẹ̀yin là ń pè lólè yẹkínì là ń pè lólè torí pé àìmọye ibi ló ti fi orúkọ wa gba owó tí gbogbo ìlú ò sì mọ̀ sí àwọn àti Babalọ́jà bàrẹ̀ Èjìdé ibi wọ́n sọ ibi táwọn bá lọ ní gbogbo ìlú gbúdọ̀ lọ tàdé ní bàbá láàfin ẹ dákun ẹ má bínú àtọ bẹ́ẹ̀ láti rí bàbá àti ìyàwó àfin ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fún wọn wípé àwọn èṣe ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ẹ dákun lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ má bínú. gbogbo àwọn èèyàn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú Babalọ́jà wọn ni wọ́n ya àwòrán papọ̀. mo rò ẹtí rí àbájáde rẹ̀ pé bàbá wa tó sọ pé kí wọ́n bẹ̀bẹ̀ fún ẹni tí wọ́n pè ní olè tó yàtọ̀ sí fídíò àkọ́kọ́ pé wọ́n sọ pé wọ́n lé wọn jáde tí ò ní ìtumọ̀ láti fẹ́ fi bà ààfin lórúkọ jẹ́ kábíyèsí ló pè wọ́n wọlé yẹn kábíyèsí níṣẹ́ tó ń pàṣẹ wípé ẹ tọrọ àforíjì fún ẹni tí wọ́n ṣe kí nìyí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí àwa náà ṣe pẹ̀lú wọn lábẹ́nú a discover pé yẹ̀kínì bọ́ọ̀lù yóò náà fi torí rẹ̀ wá síbẹ̀ yẹn ó fẹ́ fi èrú ó fẹ́ fi pàbọ̀ kún nínú ọ̀rọ̀ tẹ́ẹ̀rí tí wọ́n sọ jáde òun ẹ́ẹ̀rí pé wọ́n gbé orúkọ Alhaji Monsuru Èjìdé jáde wípé àwọn náà fẹ́ gbé yẹ̀kínì bọ́ọ̀lù yóò láwọn lórí as alleged gẹ́gẹ́ bá ń ṣe yọ ọ gbọ́ pé ìfi yẹ̀kínì bọ́ọ̀lù yóò ṣe yìí owó tí wọ́n fẹ́ náà ní dákọ̀ iye owó ńlọ́ọ́lọ́ báyìí tí wọ́n sọ fún mi ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tẹ́ ó bọ́ lẹ́nu àwọn ọlọ́rọ̀ gan torí àwọn interview wọn tẹ́ẹ̀rì tó ṣòro wípé Alhaji Monsuru Èjìdé ló kó owó kalẹ̀ láti pé kán lọ sí Ìbàdàn kán ṣe gbogbo wọn ṣe kán tẹ òfin ìlú mọ́lẹ̀ láti fẹ́ fi yẹ̀kínì bọ́ọ̀lù yóò jẹ nǹkan kan lé àwọn èèyàn lórí bí èèyàn bẹ̀ jẹ́ ìfẹ́ sáré bá fẹ́ fẹ̀yìn jẹ nǹkan nípa àwọn ọlọ́jà dé ṣé kìí ṣe pé irú bàbá wa Open Salau tí ń ṣe Babalájí ṣé kò yẹ ká lè bá ọwọ́ ọrú wọn náà nínú ẹ tó bá fẹ́ jẹ oyè tọ́jú ọmọ títí tàríra nílùú Ògbómọ̀ṣọ́ torí olóyè ààfin ni tó fi wá jẹ́ pé ní tí ò lóyè kankan politically ní o ẹ̀sìn ní o kankan tó jẹ́ tí ìlú kò ní kankan pé òun ló wá fẹ́ wá máa fàwọn èèyàn jẹ oyè lórí ìlú tí wọ́n fẹ́ máa fi kọ̀ǹtrólù gẹ́gẹ́ bá ṣe fẹ́ máa ṣe ní mọ́sálásí tẹ́lẹ̀ ẹlọ́mọ yan Mufasiru ẹlẹ́rìí máa yan kíní kan Fáàrù ẹlọ́mọ yan kíní ẹlọ́mọ yan kíní ní gbogbo tí ò ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ rí tí wọ́n ń ṣe láti pé kí àwọn ìdílé wọn lọ sí pé ọ̀dà ọlọ́jẹ Fáàrù nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n ilé ẹ̀gbọ́n ọlọ́jẹ Mufasiru nǹkan tó ní kán lè bá àwọn fi build àwọn tá fẹ́ fi jẹ ọjà ohun ìdílé kọ̀ọ̀kan tá ti ń lórí mú wọn sì gbọ́ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ sọ́mọ wọn ká má ṣe títí wọn níbẹ̀
ibi tẹ́ ti mọ àwọn àṣìṣe tó ń ṣẹlẹ̀ pẹ̀lú wa nílùú Ògbómọ̀ṣọ́ nìyẹn. The big question ni pé mi ò ní lè make much analysis tó pọ̀ torí pé analysis mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Alhaji Musulu lórí tí wọ́n ṣe yẹn ó pọ̀ tí ààyè yìí ò ní gbà wá. Màá ṣẹ̀ṣẹ̀ ṣe fídíò lọ́tọ̀ ni pẹ̀lú Ọlọ́run comprehensively torí pé gbogbo ibi tí Alhaji Musulu ti tọwọ́ bọ̀ lórí nǹkan kan míì sì kọ́ torí ọ̀rọ̀ Yunusa náà Alhaji Musulu fi ń tọwọ́ bọ̀ tí òye kan tọwọ́ bọ̀ tó fi wá mú tí ìtàn tí wọn náà fi ń bọ́ sí wa lọ́wọ́ bí abájọ tábà tẹ̀ fẹ́ sọ̀tàn ọmọ inú ilé ibu ní lágbájá ọmọ inú ilé ibu làwọn fẹ́ pèrè àwọn l'Ógbómọ̀ṣọ́ torí gbogbo ìdílé tó wà l'Ógbómọ̀ṣọ́ ló lórúkọ ṣé pé torí pé àwọn ò ní ilé l'Ógbómọ̀ṣọ́ lójú ká máa wo tí wọ́n ń wò nítorí pé wọ́n ti mọ̀ pé tó bá dàrú tán ká bẹ́sẹ̀ sọ̀rọ̀ ni torí a gbọ́ clearly ọmọ àrán wọn ti wá ọmọ àrán tán ti wá àwọn ta ló mú wọn wá tí wọ́n wá tà wọ́n wá rà náà fún wọn níbi gbé náà wá ń gbé bẹ́ẹ̀ náà wá fi fẹ́ di ọlọ́lá ní wa lórí nílùú Ògbómọ̀ṣọ́ náà fi fẹ́ tọwọ́ bọ̀ gbogbo náà fi tọwọ́ bọ̀ tó náà fi tọwọ́ bọ̀ àjọba ní ìlú náà fi ń gbé development wá bá wọn ẹgbẹ́ yìí ọ̀kan àwọn ọmọ táwọn gbé wá láti ìlú míì làwọn fẹ́ lò pé kẹ́rin làwọn nílò ọ̀rọ̀ rẹ̀ lọ́jà àwọn lógún ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ọjà àwọn lógún pàápàá ìlà àánú sólà àti àánú Sàká Balógun etí ní àánú Abẹ́sẹ̀ mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ Abẹ́sẹ̀ wá nítorí pé mo ti gbìyànjú kọ́rọ̀ rẹ̀ ọmọ jáde sórí social media tí mo ti pè mo ti sọ mo tó tẹnu mọ́ pé lórí ìrìn àjò yìí pé mo ń gbọ́ ọwọ́ yín níbi àwọn ọ̀rọ̀ báyìí torí pé mo gbọ́ ọ̀rọ̀ báyìí lẹ́nu yín mo gbọ́ ọ̀rọ̀ báyìí lọ́dọ̀ yín kí ló lè bí bẹ́ẹ̀ gbogbo ìgbà tó ń fi fún suspension pé káàsì sọ fún ẹ pé olóyè ìlú ni wọ́n kọ́ ẹgbẹ́ kájọ ti rà kú láàrin ara wọn kọ́ wọn ò gbé gbogbo ẹnu mo fi sọ gbogbo ẹnu ni mo fi sọ kọ́nà ọba kó bá wa fi ọ̀hún kẹ́ brother Alhaji Mikael Abẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ẹlẹ́dàá wọn nínú sáré wọn kọ́ wọn bí mi ọ̀pọ̀lọpọ̀ ọba lájọ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹgbìyànjú kẹrẹ Alhaji wọn kàn fẹ́ sí wọn lọ́nà ni ẹgbìyànjú kẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba lójú wọn gan mo ti pè yóò kọ́mọ́ bá àdàbẹ́ ní pé ẹ̀ka ní kí n sọ̀rọ̀ ni Alhaji ò ṣetán láti pìkì kọ́ mi ò lè ṣe kí wọ́n sẹ́ndì sálámù jùmọ̀ greeting nígbà tó yá mi bá stop ẹ̀ pé kọ́mọ́ dàbẹ́ pé ọfẹ́ wọn tó gbà kó sọ tó ti sọ lúwa rẹ̀ alágbé bí tó bá ti béèrè báyìí yóò béèrè nǹkan ni ẹ̀yin ọmọ yìí millions lẹ́yìn ná lórí ìrìn àjò yìí tí wọ́n sọ fún ìgbé mi gbé millions síbi kan kágbọ́n bá tẹ̀ béèrè owó lọ́dọ̀ ẹnìkan ó jẹ́ kúrò ní tẹ́nìkan ẹ̀sẹ̀ mọ́ búmi kún béèrè owó lọ́dọ̀ ẹnìkan mo ń bá wọn millionaires mo ń bá wọn deal mo ń bá wọn alágbára mo ń bá wọn deal gbogbo tẹ́sí bẹ́ẹ̀ ṣe ná owó bẹ́ẹ̀ náà lè ná agbára bẹ́ẹ̀ náà lè ná owó bẹ́ẹ̀ náà lè ná gbogbo ẹ̀ máa dùn nǹkan tẹ́ ná ilé pé ńgbà tó ikọ́ wá mí yìí títí tí bá dùn nǹkan tá a ná yìí kíkíní ikọ́ mọ́ tó lè já sí ilé Ọlọ́run mọ̀ tètè dáhùn Ọlọ́run fọ̀hún Ọlọ́run fèsì lórí pé ẹ ti ná kọjá what you can you say tí kò kú lójú kan náà ẹni tẹ́ ìsìnfẹ́ kó wó kò wó tí kò sì lówó tí ó sì lágbára kan lẹ́yìn ju Ọlọ́run wa tó ní lọ so ní wọ́n bá sọ pé lágbájá fún mi it doesn't sound crazy you are dealing with I'm dealing with millionaires and top men in the government ẹni nínú àwọn alágbára tẹ́sán pé ṣe báyìí ẹgbẹ́gbà báyìí ní kẹwù níwà ẹ bá wa gbé ẹ bá wa sọ́lẹ̀ ẹ bá wa ṣe èmi ò ní ẹ̀tún lówó ní pé ń fáwọn sponsor lẹ́tún sponsor àwọn ilé yẹn ń pé mítìnì sínú ilé yìí I'll find out the dates tẹ́ ń pé àwọn bloggers wọ́n tún lè jẹ́rìí sí ẹ mọ́ bọ̀ wá a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà ní ìjọ́ tó ní wọ́n sọ̀rọ̀ nípa àlàáfíà ọjọ́ kejì mo ní fídíò tó ṣe tán fi bú mi pé lọ́ba ní ká ẹ fẹ́ sọ̀rọ̀ àlàáfíà yín lẹ́lọ́ ṣe mítìnì yín kọ̀ọ̀kà mi ń bá jáde sórí ẹ̀jẹ̀ fẹ́ ṣe lọ́ba ní kàrá ní kẹlọ̀rí mọ́ omi tí ò rí mi lójú rí báyìí ó kàn fún ìpín tó nǹkan lè ṣe ní ìsinmi pé ẹjẹ́ kún òkú lọ́ba ní kàtòrí pé kún olùbà rọ́nà lọ́kọ̀ mọ́ nǹkan tí ń lọ nílùú kò tó mọ̀ rọ́ọ̀lù nígbà tó ti ní àwọn ọ̀dẹ̀ mọ̀ pé ń tà wọ́n ní wọ́n rò pé ní ire kan ní yí wọ́n mọ̀ pé first batch ń jẹ́ wá fún ẹ̀ fún wọn mọ́ àfẹni tó bá jẹ́ pọ́ wá ti wà lórí payroll lókù tí ò bá ti sí lórí payroll tẹ́ bá ti kọ́kọ́ bú lọ́ba níkà bẹ́ẹ̀ náà kọ́nà kan báyìí tí ń fà gárẹ́ǹtì
ìgbà tó wọn náà rí pé bí àwọn ọmọ ọgbọ pé pẹ̀lú tangala tí wọ́n ti tí wọ́n fi fàgárẹ́ ti kiri ọwọ́ àwọn òpèpọ̀ tẹ̀sí nǹkan tó ẹjẹ́ kó ń lò ògùn lọ́ba níkà ẹ sọ fún lọ́ba níkà ògùn ní olè mú sẹ́bi ni mo ní kọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ ní ẹ̀kọ́ lọ́run ló dá ọ bẹ́ẹ̀ nǹkan kan pèmí pẹ̀lú rẹ̀ kó ti bẹ̀rẹ̀ sí wọn sọ pé lọ́ba níkà lóògùn tọ́ba mọ̀ kọ́ bá lóògùn rẹ̀ ògùn ní olè mú mi kíní kò lè ṣe ẹni tí ń ṣe tangala rí tí ń ṣe tangala tí ń ṣe kíní tó bá délẹ̀ tí ò lè múra rẹ̀ lẹ̀ ọwọ́ àrí pé tóun ṣe ní kóun tètè bú lọ́ba níkà kún lè bá owó gbà wọlé ó dẹ̀ mọ̀ pé èkú yẹn ò lè ṣe anything nothing with me lórí ìgbà tó wà lẹ̀ instead bẹ́ẹ̀ bá ti ń bú mi ìmọ̀ gé ẹ̀yìn up ni láti pé kí n lè bá àwọn nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ìmọ̀ lọ wá nǹkan láti fi counter ewu tí ẹ̀bù mi ní tó ń ṣẹlẹ̀ nìyẹn at the end of the day ni mo ti ń wá tí màá fi counter yìí mú lórí rí àṣírí àwọn tó ń dáwó lè lẹ́yìn lórí láwọn àṣírí tó confirm tó fi ṣó ipò ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan náà ọmọọ̀lì ni wọn ọmọọ̀lì àti ní bíbí àti ní ìwà àti nínú ọlá tàǹgbàdá confirm èmi ìzúgbé Muhammed Tawakil máa tú yẹlẹyẹlẹ ṣé bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ̀rọ̀ tó arákùnrin yẹn sọ jáde ní ìsìn Bàlájì Mùsùlùmí lọ dáwó lé fáwọn ẹgbẹ́ mo sọ fún pé mo lọ́rọ̀ owó ń bẹ́ẹ̀ nǹkan ní lè sọ èyí tó jẹ́ èmi kọ́ ò sí bẹ́ẹ̀ náà lọ so èmi náà rẹ̀ pọ̀ sí ní bíèzì oníkan tí mi náà rí ti ń ṣẹlẹ̀ nígboro àti dáàfin tí kọ́ tẹ́fí lórí mú yẹ kí ní bọ́ọ̀lù yóò èyí problem tí wọ́n nìyẹn so what am I really saying in the essence ni pé mi ò kí ń jump wọnú ọ̀rọ̀ tọ́rọ̀ yóò bá ní túmọ̀ tí ò bá mọ̀ túmọ̀ lé lórí èyí tẹ́ báyìí wọ́n bá rọ́lù wọ́n fẹ́ rọ́lù ìlú ni tí wọ́n bá fi bà ìlú lórúkọ jẹ́ káwọn bá fi bà ẹ̀sìn lórúkọ jẹ́ káwọn bá fi bà àpèrè lórúkọ jẹ́ ni mo fi mọ́ ṣe kò sí ẹni tó bá gbé sórí àpèrè yẹn kódà kọ́ jẹ́ pé kọ́ mọ́ jẹ́ pé bàbá Gandhi ló bá gorí àpèrè yẹn tó bá jẹ́ wípé oníṣẹ̀ṣe ló bá wà lórí àpèrè yẹn wàláhì tẹ̀láhì súnmẹ́bíláhì láìláì ìlà mo fi ọjọ́ ńlá òní mo fi búra fún yín mo fi odidi Al-Qur'ani tẹ́ ń wo wàláhì gbogbo orí tó wà ní Al-Qur'ani mo bẹ̀rù náà kọ́ ló bá kó ṣe fún mi lórí ìrìn àjò yìí tó bá jẹ́ wípé lórí òdodo ni mo wà lórí rẹ̀ bí kì í bá ṣe ṣe bẹ́ẹ̀ irú ìjìyà tọ́lọ̀ bá máa fi jẹ òpòrò ẹ̀dá kọ́lọ́n tó wà ní gbogbo Al-Qur'ani bí kọ́lọ́n bá kò fi jẹ mi ò lẹ́mìí aburú kankan fún Ògbómọ̀ṣọ́ ìgbéga fún gbogbo tọmọdé tàgbà ni mo fẹ́ tí ìmọ̀ àwọn tó ń bú mi ò kà wọ́n kọ́rọ̀ kankan torí pé kò yé wọn ni toró mi nínú mo kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ èyí tó sì jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ò ní bíbí ire èyí tó sì jẹ́ pé ó ní bíbí ire ilé lọ́dà ọmọ ni ò súnmọ́ nínú wọn bí o fi jẹ́ kọ́rọ̀ wọn kó dà mí láàmú but kálíbà gbádùn ara wa àwọn tó jáwọn àgbààgbà wọn ẹ jẹ́ ká béèrè báwo ni wọ́n ṣe jẹ́ nínú ìtàn tí mi náà tún padà tún wá lórí ìwádìí àwọn lágbájá kó ló ṣe jẹ́ nígbà tó di pé mo lórí béèrè ìtàn lọ́dọ̀ ẹnìkan ẹ̀rù bà mí lágbájá wa mo fẹ́ fún lé sí ọ̀rọ̀ tí ń lọ pé ṣe fẹ́ dákẹ́ pé ìmọ̀ nǹkan tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ nígbà wọn àṣìtàn wa ni ẹni tó fẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọdẹ fẹ́ mọ̀ sọ̀rọ̀ bọ́dà rẹ̀ mi ni mo ní bàbá tó bá tiẹ̀ wá jẹ́ bọ̀dà mi nǹkan sóò náà ló fi wá ó ti fi wọn ìdààmú ìlú wọn bá sọ pé bọ̀dà kìí ṣe bí túrú Mọ̀nsúrù ìrọ̀lẹ́ ní pẹ̀lú Mọ̀nsúrù ṣùgbọ́n lọ́wọ́ láàrin pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ láàrin pẹ̀lú Mọ̀nsúrù náà ẹni tí mo ń rí fà sí ní AIG Babalọ́lá ìgbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ báyìí kan débẹ̀ bàbá ní ọmọ bó ṣe jẹ́ sí ẹni ọmọ tẹ̀gbẹ́tàbúrò ní wọ́n á sọ ìtàn yẹn fún mi ara mi weak torí mo fẹ́ mọ̀ bí AIG Babalọ́lá láwọn questions tó pọ̀ online máa padà tún béèrè mọ́ sọ pípa mo fẹ́ fọwọ́ lé mo fẹ́ fi jẹ́ máa padà tún béèrè pé ẹjẹ́ Jagunmólú mùsùlùmí ogun olè wá jà lórí mùsùlùmí tẹ́ wá jà tó mólú tẹ́ fi ń pè ní Jagunmólú èyí tó wá dílẹ̀ ẹ̀tẹ́ fún wọn lórí fara mọ́ àwọn alábòsí tó ń dààmú ìlú tí wọ́n ń kún wọn lọ́wọ́ kí ló dé mo fẹ́ ṣèbéèrè yẹn torí àwọn ìbéèrè ní 1 2 3 4 5 ẹgbẹ́ halẹ̀ jù báyẹn lọ ìjọ wọn gbé mi àjọjúkú báyìí ní police station àjọjúkú tó ní káwá tẹ́mi sọ̀rọ̀ pé àwọn ìṣẹ́jọ́ lọ for the next 20 years àjọjúkú báyìí tẹ́mi ọ̀jẹ̀ tí mọ̀ pẹ̀bí ni wá táwọn sọ̀rọ̀ but ní tí mo kàn wọ́n ní pé àná ni wá torí mi pẹ̀lú ìjọjúkú báyìí tàjọ ṣèyàwó fún wọn so mo ń fún wọn ní rìgáàdì yẹn lọ but ọlọ́ọ̀ wá wípé kán fi gbogbo tẹ̀mítẹ̀mí taratara náà síta lórí ọ̀rọ̀ ètò pọ̀ abẹ́nu ni wọ́n ti ń ṣe
àwọn tí wọn náà kàn fi sọ pé a ní lágbájá ń bẹ a ní làkàsígbè ń bẹ táà sì tó fi ń ṣe sùúrù fọ́rọ̀ tí wọn náà ní pé torí pé wọ́n wà nínú security committee ìlú Ògbómọ̀ṣọ́ la fẹ́ bí wọ́n lérè pé tẹ́ bá wà nínú security committee ìlú Ògbómọ̀ṣọ́ kí lẹ̀ ń wò tí àwọn ọmọ yìí fi ń bú kábíyèsí tán fi ṣe báyìí tẹ́ fi lè kọ́ tí wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí lè dógun lẹ́nu. I will come back to that pẹ̀lú gbọ́dọ̀ but lórí ọ̀rọ̀ Alhaji Monsuru Ejide I will still come back to that. So ariwo tẹ́ẹ̀rí tó sọ ní ààfin kí ló bí Alhaji Monsuru Ejide ló bí gbogbo bí tán bá wà náà fẹ́ káyé ọmọ àwọn náà fẹ́ dominate everywhere. They want to be a dominion, can dominate everything politically. Wọn ò dẹ̀ mọ̀ pé a ò kí ń ṣe ayé báyẹn. A kì í ṣe ayé báyẹn. No. It's wrong. Wọ́n kọ̀ wọn ò gbọ́. Èmi ni mo wí tí gbogbo ayé fi ń pariwo. Irọ́ ni o, kí lọ́kàn wọn sọ́mọ́ inú ilé ni wọ́n kọ́ dà náà sáwọn ṣé bàbá lọ́jà ni wọ́n. Sọ́wọ́ àánú àwọn tán máa fi yanjú ìtàn fi lórí ìdáwójọ́ àbí síkà lórí ìwòwé tó ti ń máàkì wọn àwọn sales representative àwọn companies ni ẹni tó bá tajà tó bá kọ́ ni wọ́n bá ṣe tajà ló ṣe pọ̀ jù tó ní wọ́n sì mọ̀ fún ẹni tán fún ẹ náà fi ń gbá tán fi ń sáyé wọn náà fi jú lórí fún wọn níbi à ń tasẹ̀ mú bìtà sí ní tíyàn bá mọ̀ ń ṣe ní mọ̀ ta bọ̀tẹ́ ní tí máa ń tarú nǹkan tí wọ́n ń ta wọn tó gbọdọ̀ mọ́ tọwọ́ bọ́n tí àwọn tabẹ́nu tí sàlẹ̀ bá tó ń ṣe kí ló gbé wọn débẹ̀ Alhaji Monsuru kí ló gbé wọn débẹ̀ tó fi wá di wípé èmi ni màá sọ bẹ́ẹ̀ ṣe kí ni mo ṣe kí ni tó pé àwa la nílùú Yorùbá kalẹ̀ káàkiri ló wá di wá tó fi débi pé you are crying lẹ́yìn lórí wọn kúnlẹ̀ mọ́ sun ẹkún tí ò tún mú omi jáde lójú pẹ̀lú microphone báyìí Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run dáhùn pẹ̀lú gbígbọ̀n lára ṣe agbára pín nìyẹn owó pín ìmọ̀yán pín. Remember I said something several times ní Alhaji Monsuru lórí sọ ara yìí rí gan nítorí wípé tí ẹ bá lè bọ́ oúnjẹ tẹ́ bá lè bọ́ ẹgbẹ̀rún èèyàn lóúnjẹ tẹ́ bá lè fún wọn lóúnjẹ tán lè yó ìjọ tẹ́ bá ṣe ìrègùn fún wọn tí wọ́n bá bínú tí gbogbo àwọn ẹgbẹ̀rún bá dìde tán bá ní àwọn ṣetán láti dáná oúnjẹ fún yín ẹ ò ní lè jẹ tèèyàn kan tán tí gbé fi jẹ méjì tẹ́ fi bọ́ sọ́run kẹlọrí sá fún ìbínú tálíkà ó ti ń bọ̀ díẹ̀ tó rẹ́sìn kéékèèké ti ń bọ̀ bẹ́ẹ̀ sì sọ fún Yunusa torí Yunusa kọ́ ló lọ sí kóòtù mo fi Ọlọ́run ọba àtàlùrá nìyí mo fi búra fún yín gbogbo ayé lè mi fi búra mo fẹ́ kẹ́yìn náà kẹ́ fi búra pé ẹ wò mọ̀ kankan nípa kéèsì tó wà ní kóòtù èmi fi búra pé ẹ̀wọ̀n nípa rẹ̀ pé ẹ kópa nípa rẹ̀ kódà owó ọkọ̀ àwọn tán bá ń lọ èyí lè ń san èmi búra rẹ̀ ìyẹn jáde ẹ wá fi Kùránì ẹ wá fi búra rẹ̀ ẹ wá fa Kùránì búra rẹ̀ bí kò sówó yín nínú owó kọ́ọ̀tù yẹn àbí kò sówó yín nínú àwọn tó ń lọ síbẹ̀ tán lọ tán bọ̀ àti oúnjẹ àti oúnjẹ tó ń lọ ń bọ̀ lórí kíni tán fi ń gbé kọ́ńtrátì wá fún ilé ẹ̀ṣọ́ ẹ̀dín ṣe tó wá pé lórí Yunusa tẹ́bá wá dé wà lórí inú ọkùnrin kankan lẹ́ káàkiri pé I have my freedom of religion nobody can tamper with it sí kábíyèsí báyìí sọ what are we saying say propagate it are you propagate is that the way to propagate Islam ẹ̀yin èèyàn mo fẹ́ bẹ̀yìn kẹ́lẹ́ bá gbádùn ìtumọ̀ nǹkan tó ṣẹlẹ̀ èmi yìí lọ rẹ̀ ṣe ìwádìí lábẹ́nu mo fi Ọlọ́run ọba búra fún yín pé audio video tẹ́ fẹ́ wò ní ìsinyìí mo ti ní lọ́wọ́ kí nǹkan tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ tẹ́ bá sì gbọ́ ohun yẹn ẹ rí pé wọ́n ṣe àlàyé lẹ́sẹẹsẹ lórí omi lóhùn nínú tẹ́ fẹ́ gbọ́ yìí wọ́n ṣe àlàyé lẹ́sẹẹsẹ bó ṣe já sí wípé ẹni tán fẹ́ mú lọ sáàfin wọn lọ́wọ́ ń bẹ̀ àwọn tó ní kíní gangan lọ́wọ́ kankan níbẹ̀ káwọn tí wọ́n fẹ́ tó lọ rèé dá dúró pé wọ́n wọlé àfin kọ́ ló sọ pé kọ́ wọ́n wọlé ẹ má jẹ́ kẹ́ni kankan bà Ṣọ̀ún lórúkọ jẹ́ ẹ má jẹ́ kẹ́ni kankan bà Àgbèrè lórúkọ jẹ́ ní kankan kọ́ bà Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́
ẹ wá rí wípé a bá ọwọ́ Alhaji Monsuru lábẹ́ rẹ̀. Ohun tí èmi pẹ̀lú yín ń béèrè ni pé kí Alhaji Monsuru wà débẹ̀. Níjọ́ wọ́n fún òkúta kábíyèsí lọ́jà, ẹni tó kọ bàbá wájú báyìí kẹrẹkẹrẹ kí wọ́n pé má jẹ́ ṣe kékeré báyìí ẹni ẹ̀fẹ̀ sọ wọ́n rán wa ní. Torí náà kálíbà lórí fídíò míì tí màá bá ṣe máa gbé sí tẹ́ẹ̀rì ẹ̀jẹ̀ Alhaji Monsuru ni pé wọ́n rán wa ní. A ó fi padà lọ lè jíṣẹ́ fáwọn tó rán. Iṣẹ́ wo lè rán àwọn èèyàn kálẹ̀ káàkiri. Ó tún ní ibi tí wọ́n sọ pé àwọn ti ṣe irú wàhálà báyìí rí, àwọn ti gbé ìlú báyìí rí, àwọn ti ṣe báyìí rí, àwọn làwọn máa ń fi yanjú rẹ̀. Ṣé wọ́n dá ìpé kẹ́ máa dá wàhálà alẹ́ lò nìkan lọ́mọ parí ìjà lẹ́yìn lórí? Ẹnu yẹn sìn lára fọ́kẹ́ẹ̀mù títí yín rìn, ẹnu yẹn sìn lára yín rìn. Mo ń sọ kí nìkan bí àwàdà Alhaji Monsuru. It's far better, very much better for you now. No any other time. Now, kìí ṣe ìgbà míì. Now, láti make sure pé gbogbo nǹkan yóò dé bá lè ṣe láti pé kí inú sọ lọ ní rọrùn. Torí ìntẹ́ dálẹ̀ yìí, apá yín ò ká ọ̀. Bẹ́ẹ̀ ṣe rán àwọn èèyàn sí tó ń ṣẹlẹ̀ yìí pé ẹgbẹ́ lágbájá ẹgbẹ́ làkàṣègbè. Àwọn same people lẹ́ẹ̀padà lọ mọ́ bẹ̀ pé ẹ bá mi pè wọ́n pé kán bá mi bẹ lágbájá. At least any somebody like Abẹ́sẹ̀ lára náà ó mọ nǹkan ó ní ọmọ procedure bí tí mò ń lọ wọn ẹgbẹ́ bí tí mò ń lọ. But irú àwa yóò ní gbangba náà torí a ó jókòó tí òfin ni òfin gbọ́dọ̀ take a course torí pé kìí ṣe páwà gan lápè ní Yunusa tí wọ́n bá fún láfúngbẹ òní òmù yín wọlé. Ṣé kóòtù tẹ́lẹ̀ lọ sí bí àwàdà tẹ́lẹ̀ pẹjọ́ yìí wà láì Yunusa ní òmù yín wọnú kóòtù yẹn. So it's better. Mo ti sọ ọ̀nà tá a gbà tá a fi lè ṣe tí ó fi rọrùn. Mo ti sọ several times. Ẹ ń búlé èèyàn kálẹ̀ káàkiri ẹ̀ tó ń dákún wàhálà ni. Kò sí tó lè ṣe. Ẹ tó lọ sí kóòtù mi lórí sólà ni. Sólà tó lóun náà ṣe 20 years lórí ẹjọ́ ilé-ẹjọ́. Kò sí lọ lórí tiẹ̀ tán sọ pé fún suspension pé wọ́n gbà. Ọmọ lọ sí kóòtù. A sì ti mọ̀ pé òní Friday bẹ́ẹ̀ gbà tó bá di next coming Friday wẹ́ẹ́ àríwé kóòtù. Wípé ó sọ pé sọ̀wọ́n ò tó bẹ́ẹ̀ láti yọ òun kú àbí láti suspend òun. Lórí nǹkan tó ń ṣe sórí tí ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti suspend Abẹ́sẹ̀ rí náà kí ló ṣe 6 months gbà tí ó fi débẹ̀ ó wà adjust ara rẹ̀ àjọ kírun ní ìdí ni tí ó bá ṣe rẹ̀ àga yẹn bá kò nídìí rẹ̀ náà fi but you should be very careful because utterances ń gbé lẹ́yìn tá à ń gbọ́ we want to get the facts àti gbọ́ aláwọn tó confam tájọ sọ̀rọ̀ tájọ sọ̀rọ̀ against the kábíyèsí èmi gbọ́ láàárọ̀ èèyàn confam lọ́dọ̀ àwọn àgbààgbà lórí tó confam tó gbé tọ́jú tó ẹmọ ìdá kábíyèsí náà ló lè ṣe báwọ̀ wàláhì mo fi Al-Qur'ani mo fi búra fún yín èmi ò ní ṣe propaganda ní ẹ̀rù mi ò ní blackmail yìí mo fi ọgọ́ta Al-Qur'ani mo fi búra fún yín mo bọ̀ níbi irú ọmọ ọjà Abẹ́sẹ̀ náà sọ ẹ̀sìn mọ̀ pé mo sì ti mọ pariwo tẹ́lẹ̀ pa àwọn kan bẹ́ láàfin tán dààmú gbogbo wọn sọ mo fi Ọlọ́run bá mo sì fi odidi Al-Qur'ani mo fi búra fún yín mo fi etí mi mo fi bọ̀ ní àwọn kan mẹ́ta Abẹ́sẹ̀ ní kí ló dé why gbọ́n la fẹ́ ṣe wọlé ìdá nínú Ògbómọ̀ṣọ́. So with this we plead I'm advising you plead me ọ̀bẹ̀bẹ̀ I am advising gbogbo ẹni tó bá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yunusa ẹ tètè lọ rí wọ́n náà bẹ́sẹ̀ gbẹ́jọ́ ẹ̀kọ́ nǹkan ní kí bá ṣe bẹ́ẹ̀ ẹ ó jèrè tí ó tẹ́yìn lọ́rùn ẹ ó jèrè rẹ̀ bọ̀ eré kí ni ẹ̀sìn ẹ jèrè ẹ̀sìn wọ̀ nílẹ̀ kò sì ní dáa but in tí yóò fi wá rọrùn náà ni pé ẹ̀rì ní sá lọ ẹ̀kú sọ ọmọ onílù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ẹ̀bá gbogbo ẹni tó bá jẹ́ ọmọ onílù tó mọ̀ pẹ̀lú bàbá òun bá ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ tí ìtàn sì fi hàn pé ní tòótọ́ àwọn náà ń jẹ́ orúkọ báyìí nílùú Ògbómọ̀ṣọ́ wọn ò ní wá tí ó bá orúkọ ìdílé wọn jẹ́ so ẹ lọ rí máa wáyé gbogbo àwọn táwọn ṣe yìí wọn ò ní ìdílé wọn ò ní orí wọn pé bóun náà ṣe dógbómọ̀ṣọ́ wọn ò lè pè tán rẹ̀ àwa sọ wà ní bá ṣe dógbómọ̀ṣọ́ àwọn náà sọ pé bá a ṣe wọ Ògbómọ̀ṣọ́ ni àwọn tán jagun wá àwọn tán sì ṣọdẹ wá àwọn tán sì bá agbára wá àwọn tó sì jẹ́ pé iṣẹ́ àáfà ló gbé wọn wọ̀ àwọn ìran títí yín náà ẹ sọ wípé wọ́n ní àáfà ni wọ́n bọ̀ irọ́ ni ìta bá rí afẹ́wé ìpasẹ̀ wọn láti lọ síbu tó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹni tó bá jẹ́ àáfà kì í jókòó lórí ogun ológun ẹni tó bá jẹ́ àáfà kì í wá ogun wọ̀lú ẹni tó bá jẹ́ pé ìran àáfà ló bá bí kò ní kọ̀dí kò ní kọ̀yìn síbi tí ayé bá kọjú sí ẹni tó bá jẹ́ àáfà gidi kò ní gbógun ti ọba àlù tàbí
tó bá jọ máa fà gidi gbogbo kí ẹ̀ láwọ̀ ráhùn ló fi jẹ́ káwọn sọ gbogbo qualification tẹ̀ mú kálẹ̀ káàkiri ẹ rò pé owó lè ra gbogbo everything I've made my money I can do and undo it. There is a lot of things money cannot buy. In ló fà tí àwọn Yorùbá fi mọ̀ sọ pé orúkọ rere ó sàn ju wúrà ń fàdákà lọ. Torí gbogbo aláti bìlí pé wúrà àti fàdákà owó ní jẹ́ bẹ́ẹ̀ ó sàn jù lọ. So lábẹ́ ìdí ọ̀rọ̀ yìí máa fẹ́ kí fídíò yìí gùn náà but ẹ má mind. I've been trying as much as possible láti bí kí n mọ̀ bá yín ṣe ní 10 minutes 20 minutes 15 minutes but ọ̀rọ̀ gbọ́dọ̀ wà láàbọ̀ kọ́mọ́ níbi tá a gbé sí àbágbé láàbọ̀ nígbà tá a bàjẹ́ alẹ́ tún padà bọ̀ sí tọ́pìkì mi tí ò ní yẹ wà bọ̀tí ilé ìta bá sọ ẹjọ́ mi àgànà náà ti pèsè rántí pé àsọ̀rọ̀ báyìí níjọba àtúnfin nǹkan mi fi tọ́pù ẹ̀ láti pé kó lè bá clear ló fi jẹ́ pé ti fi ń gùn. A dúpẹ́ fún wọn èyí tọ́lọ́run fún yín ní agbára láti pé kẹlẹ́ mọ́ wa ẹ dákun tó lọ́run Ọlọ́run ní pín nípa ẹ tún gbìyànjú láti máa bá wa share rẹ̀ torí pé kó lè bá a go viral jù báyìí lọ torí ìjọ tẹ́nìkan gbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ nǹkan báyìí wà online ọ̀nà àwọn Ògbómọ̀ṣọ́ ni wá láti Amẹ́ríkà ló ti pèrè àwọn Ògbómọ̀ṣọ́ ni wá ojoojúmọ́ láwọn sọ pé tí wọ́n là ń rí wọ́n ṣe ń bèèrè wọ́n ń boost Facebook wọn wọ́n ń boost ẹ̀ wọ́n fowó boost ẹ̀ fún ilé òòlì fowó boost followership gbogbo tí mo ṣe láyé ní mi ìfagídí ṣe mi ò boost followership wà láì mi ò boost ẹ̀yin yìí náà ni followers mi ẹ̀yin náà lẹ́sìn bá mi boost ẹ bá mi boost ẹ pẹ̀lú pé kẹjẹ kí àwọn èèyàn kan tún máa rí lọ́pọ̀ yanturu ẹ máa bá wa share ẹ máa bá wa like kódà ẹ tún máa make a comment ẹ máa bú mi ẹ máa bú ìyá mi ẹ máa bú bàbá mi ẹ máa gbé mi ṣépè ẹ máa ṣe tó bá wù mí ẹ̀san tọ́lọ́run bá wọn san fẹ́ni tó gbé ní ẹlẹ́ni tí ó ṣẹ̀ tí ó wẹ̀ Ọlọ́run wọn san fún yín èmi o mo ti fẹjọ́ àwọn bí ìbú sun Ọlọ́run already mi ò wulẹ̀ ní ìdá tí mo gbé yín ṣépè bá tí mo sọ̀rọ̀ mọ́ wọ́n bá tún sọ ayé pé Ọlọ́run tó ṣe tí mo rí nù kò dìgbà tí mo bá bọ́ sí ọ̀nà báyìí kí n tó mọ̀ pé mo gbé yín ṣépè èmi mọ̀ pé mo ń ṣe níbi tí mo gbé ti ń ṣe èmi sì mọ̀ pé Ọlọ́run ọba ò ní fi mí lẹ̀ fún ìyà jẹ nígbà tọ́lọ́run ti wó mi láti ìgbà tá à ti ń bá wọ láti gẹ̀gẹ̀ ọdún 4 dísìn tí kò fi wó mi ọ̀rọ̀ ti yín ní ìsìn kọ́ ní òwò mi kan bẹ́ẹ̀ èmi ò tún máa lékún nínú agbára ni màá sì máa wo yín àṣírí yín bí ó sì máa tú fáyé tí gbogbo ayé tí wọ́n máa rí ni ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ má bínú ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ fi gbọ́ audio video yìí torí pé kẹ́ ẹ lè bá a mọ̀ ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ síwájú yìí lọ́rọ̀ tí kò kan ìlú tí kò kan kábíyèsí tí ò kan ààfin wọ́n fẹ́ fi rọ́bìṣì kábíyèsí entitlement ẹ̀tọ́ tó yẹ pé kábíyèsí ní ó ṣe nǹkan lé lórí làwọn lọ rí fagbára gbà láti ta láti fẹ́ ṣe ṣùgbọ́n náà wá yẹ̀yẹ́ wọn yẹ kíní bọ́ọ̀lù yìí ni wọ́n ń pè ní YK olè kì í ṣe àwọn tó wá represent àwọn èèyàn nìbàdàn tóun náà tún jẹ́ yẹ̀kíní wọ́n sì ti tọrọ àforíjì àwọn tó tọrọ àforíjì yẹn níwájú kábíyèsí èmi náà tún tọrọ àforíjì fún wọn on behalf of all the artisans Ògbómọ̀ṣọ́ ò rí bẹ́ẹ̀ ẹni tó bá kọjá ààyè rẹ̀ mú sùn kì í ṣe pé èèyàn àlejò ni wọ́n bá wí nídìí ẹ̀yìn àlejò tẹ wá sílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń bú èyí kọ́ ni wọ́n ń gbẹ dáhùn tó lọ Ọlọ́run ọ̀rọ̀ yìí ṣe títí yìí ẹ má dì wọ́n mọ́nú ẹ̀yin náà ni wọ́n bẹ́ẹ̀ ti ṣe mọ́ tuntun pé ẹ̀ kì í fi ọwọ́ gba ojú ọlá kẹfì gbà sẹ́yìn láàfin fẹ́ pẹ́ kán yẹ̀yẹ̀ tí ààfin wa nílùú Ògbómọ̀ṣọ́ náà bẹ́ẹ̀ ìtumọ̀ Ọlọ́run ọba kò ní ba àwọn ẹgbẹ́ náà jẹ́ mo fẹ́ kẹfì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹfì gbọ́ ọdún fídíò yìí ó pàdé láyọ̀. ẹgbẹ́ ọlọ́jà àtàjèrè oníṣẹ́ ọwọ́ oníṣòwò ọ̀ṣọ́ orílẹ̀-èdè ọ̀ṣọ́ ọwọ́ ò ní wọmi o lágbára Ọlọ́run mo kí gbogbo ẹgbẹ́ ọlọ́jà ní ìbú àti òró ìpínlẹ̀ Ọ̀yọ́ àjọjò ò ní bù wá jẹ o mo ń gbọ́ wuruwuru tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe máa ń yan oyè ọlọ́jà nínú gbogbo oyè ọlọ́jà pátápátá tí ọba ẹyọ kan ṣoṣo tí ọba ò lè yàn òun ni babalọ́jà Ọ̀yọ́ state ìyálọ́jà Ọ̀yọ́ state báwo la ṣe máa ń yàn nomination recommendation and recognition
nomination yẹn ni pé ní ìbú àti òró gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò nominate èèyàn wọ́n á wá send ẹ̀ lọ sí market leader council tí market leader council ò bá sí in existence wọ́n á gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin ní ibi tí ní iwájú àwọn house committee on trade wọ́n á fi hàn wọ́n á recommend wọn fún wọn ẹni náà fún wọn tá bá ti recommend ẹni náà fún wọn tí gbogbo ọlọ́jà sì gbà wọlé tó bá jẹ́ pé ọmọ Ìbàdàn ni wọ́n ó tẹ̀lé lọ sí ọ̀dọ̀ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí o pé bàbá mi àwọn ẹgbẹ́ mi fi oyè dá mi ní ọlá gẹ́gẹ́ bí bàbá lọ́jà bí ìyá lọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì bá jó a sì bá yọ̀ bí oyè bàbá lọ́jà àbí ìyá lọ́jà Ọ̀yọ́ state bó ṣe lọ nìyẹn tó bá wá jẹ́ pé market leader council ó wà in existence nomination yìí á wá tó bá bí ẹgbẹ́ méjèèjìlá ṣe wà yẹn méjèèjì ló jọ jókòó wọn ó recommend fún ìjọba ó wá mú recognition jáde but tí ò bá sí nomination tó bá ní recommendation kò lẹ́sẹ̀ lẹ̀ òun ló fà á tí ẹjọ́ bàbá lọ́jà tí wọ́n fún ní certificate tó fi wà ní kóòtù títí di òní tó sì jẹ́ pé lágbára Ọlọ́run bí wọ́n ṣe gba first judgment delivered in court 11 by Justice Ọláwọyìn 74 pages náà ni ìyẹn náà ó jáde pẹ̀lú ìdùnnú àti ayọ̀ fún gbogbo ẹgbẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wàyí o bàbá lọ́jà general fún ìlú Ògbómọ̀ṣọ́ àbí ìyá lọ́jà general fún ìlú Ògbómọ̀ṣọ́ tàbí fún ìlú Ìbàdàn tàbí fún Ìsẹ́yìn tàbí fún ibi gbogbo Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló ní ilẹ̀ Ìbàdàn Asẹ́yìn tìsẹ́yìn ló ní ilẹ̀ Ìsẹ́yìn Onígbẹ̀tì ló ní Ìgbẹ̀tì Onígbòho ló ní Ìgbòho Ọ̀kẹ̀rẹ̀ ló ní ìlú Ṣakí Elérùwà ló ní Èrúwà Eléǹpé ló ní Tápà Aṣígàngàn ló ní Gàngàn Aláàfin Ọ̀yọ́ òun ló ní Ọ̀yọ́ Aláàfin. Nídìí èyí àwọn ọlọ́jà tó bá jẹ́ pé ẹgbẹ́ 4 àbí 5 ló wà ní Ògbómọ̀ṣọ́ wọ́n ó jókòó wọ́n ó sì yan ẹni tí wọ́n bá fẹ́ láàrin wọn wọ́n ó wàá gún lọ fún kábíyèsí tí kábíyèsí ò bá tẹ́ kábíyèsí lọ́rùn torí kábíyèsí ó ṣe finding lórí ẹni tí wọ́n mú wá láàrin ìlú bóyá ẹni tó yẹ ní ipò ni tí ò bá tẹ́ kábíyèsí lọ́rùn kábíyèsí ó nìkan tún lọ wá ẹlòmíín wá èyí tó bá wá tẹ́ kábíyèsí lọ́rùn kábíyèsí ó approve ẹ̀ wọ́n ó já ìwé lé lórí. Nídìí èyí ẹgbẹ́ kọ̀ọ̀kan ó lè ní ìyálọ́jà bàbálọ́jà inú ẹgbẹ́ rẹ̀ tó sì jẹ́ pé ìyálọ́jà bàbálọ́jà tí ẹgbẹ́ kọ̀ọ̀kan bá fi oyè ẹgbẹ́ ẹ̀hún dá lọ́lá kò ní ìpín àti àṣẹ nínú structure ẹgbẹ́ yẹn ẹni ìfoyèdálọ́lá lásán ni oyè tí wọ́n bá fi wá dá lọ́lá yìí tí ó bá lè ba orúkọ ẹgbẹ́ yẹn jẹ́ tàbí tó ń ṣe nǹkan tó lòdì sí constitutional right ẹgbẹ́ yẹn nígbà tí kì í kúkú ṣe ọmọ ẹgbẹ́ ìfoyèdánilọ́lá ni just ordinary award ẹgbẹ́ yìí ó lè ní kó má ba orúkọ àwọn jẹ́ they can send for replacement. Inú ẹgbẹ́ yẹn bórókótó yẹn nìkan náà ló lè ti sọ pé bákan o. Kò sí ẹni tó gbórí gbó àyà tí ó lóun fẹ́ fìyà lọ́jọ́ Ọ̀yọ́ Aláàfin jẹ láìsí ìmọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ń bẹ̀. Kábíyèsí ni ó fi ìyàn jẹ o Ṣọ̀ún ni ó fi ìyàn jẹ o ọba ló nílùú ẹ̀ ọba ló lọ́jà ẹ̀
gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé bàbá lọ́jà lòun, ìyá lọ́jà òun ni òun, ìwé tí ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lógbómọ̀ṣọ́ tó bá sáyẹ̀nsì àti fọ́tò tí ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lógbómọ̀ṣọ́ tí wọ́n bá yà, ẹni kó mú jáde. Tó bá jẹ́ pé ti ẹgbẹ́ ti àwa National Association of Nigerian Traders ni, inú ẹgbẹ́ tiwa la ti fi oyè dáàyàn lọ́lá o. Àwa ò tẹ ojú ọba mọ́lẹ̀. Gbogbo ẹni tá a sì fi oyè ìdálọ́lá nínú ẹgbẹ́ tiwa yìí láti kó lọ photocopy ẹ̀ lọ fún kábíyèsí wípé tí wọ́n bá rí ẹni tí wọ́n fẹ́ lò ń bẹ̀, tí ìlú fẹ́ lò ń bẹ̀, wọ́n lè mú bẹ̀ kan lò ó. Final say gbogbo ọlọ́jà nílùú Ògbómọ̀ṣọ́ ọwọ́ ọba ló ti wá o. It's not that bóyá ẹnìkan wá láti Ìbàdàn á ní òun lọ fi ìyàn jẹ oyè nílùú Ògbómọ̀ṣọ́ láìsí ìmọ̀ sí ṣọ̀ún bẹ̀ àti láti kárí àwọn ẹgbẹ́ ọlọ́jà tó kù níbẹ̀ along. Ní ìgbà tí ọ̀rọ̀ bàbá lọ́jà, ìyá lọ́jà tó ṣe irú ẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìbàràpá tí a fẹ́ jẹ ìyá lọ́jà in general ní Ìbàràpá nígbà tí yèyé Justina Ìyábọ̀dé Ògúndoyin tán ṣíwọ́ ọṣẹ́. Gbogbo clusters tó wà ní Ìbàràpá ńlá jọ jókòó papọ̀. Wọ́n dẹ̀ ṣe ìwé yìí, National Association of Nigerian Traders in collaboration with traders in Ìbàràpá land. Wọ́n sì mú lọ káàkiri sí ọ̀dọ̀ àwọn kábíyèsí. Nígbà tán fẹ́ joyè, ìyálọ́jà Natmac ló fi ewé lé wọn ní orí. Ìyálọ́jà Men and Women òun ló fi ìlẹ̀kẹ̀ sí wọn lọ́rùn. Ìyálọ́jà Ọ̀yọ́ State John Trader òun ló fi adé dé wọn ní orí. Nídìí èyí, gbogbo àwọn ẹgbẹ́ tó wà ńbẹ̀ ni wọ́n jọ ṣe. Èyí ló fi jẹ́ àtẹ́wọ́gbà tó jẹ́ ìyálọ́jà ìlú náà. Ìyálọ́jà tí ẹgbẹ́ kan bá ṣe tó jẹ́ ìyálọ́jà ẹgbẹ́ tiẹ̀, tí ó bá wá di ìyálọ́jà gbogbogbò tàbí bàbá lọ́jà gbogbogbò, yóò wá jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹgbẹ́ ló fi máa jẹ́ ìyálọ́jà Ògbómọ̀ṣọ́, bàbá lọ́jà Ògbómọ̀ṣọ́. Ìyálọ́jà Ògbómọ̀ṣọ́, bàbá lọ́jà Ògbómọ̀ṣọ́, decision kábíyèsí àti gbogbo ọlọ́jà tó wà lógbómọ̀ṣọ́ ni. Aṣíwájú ọlọ́jà tí wọ́n ń sọ wípé ó ní recognition, fine, ẹ jọ̀wọ́ fọ́tò evidence ni. Mo rò pé nígbà tí a ṣe inauguration fún àwọn ọ̀dọ́, gbogbo àwọn ọ̀dọ́ náà ló wà láyé ní Parliament Building nìbàdàn nínú hall náà kàn fi dápàrá tán pé Alhaji Yekini tán ní aṣíwájú ọlọ́jà, aṣíwájú wa ṣe kinní kan tán ṣe nínú hall lọ́jọ́ náà. I did not know bó ṣe wá dé Ògbómọ̀ṣọ́ tó di aṣíwájú ọlọ́jà. Àwa ò mọ nǹkan kan sí eléyìí. Prógráàmù ẹgbẹ́ tiwa là wá lọ ṣe lọ́jọ́ náà, ní prógráàmù àwọn ọ̀dọ́ wa là wá lọ ṣe nínú họ́ọ̀lù ní ọjọ́ náà. Kì í ṣe prógráàmù gbogbogbò, prógráàmù ọ̀dọ́ NANT òun là wá lọ ṣe. Prógráàmù ọ̀dọ́ ọlọ́jà National Association of Nigeria Traders òun ni
a lọ ṣe o. Kán mú fọ́tò wá téèyàn ó bá yan aṣíwájú ọlọ́jọ́ Ògbómọ̀ṣọ́ ṣénú họ́ọ̀lù kan ń bàdàn ni. Ẹ dákun ẹ jẹ́ ká fi làákàyè máa bá ara wa lọ. Gbogbo ohun tẹ́dọ̀ ó bá jẹ́ láyé Ọlọ́run ọba ní sọ ẹ̀dá àdá. Èmi ò yàn lé kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ o, mi ò mọ nǹkan kan pẹ́ ẹ o. Ẹ má jẹ́ ká kánjú ju Ọlọ́run ọba lọ o. Lẹ́ẹ̀kan sí i, mo fi àsìkò yìí sọ fún gbogbo ẹgbẹ́ ọlọ́jà ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀, gbogbo existing clusters tó wà ní Ògbómọ̀ṣọ́ ni mo sọ fún tí mo sì fi dá yín lójú wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí, àwa 8 clusters tá a fọ́ọ̀mù quorum tí a wà registered pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a sì wà recognized, the National Association of Nigerian Traders Oyo State Chapter, the Oyo State Market Men and Women, the Oyo State Joint Traders, the Oyo State Tradesmen and Artisans, the NATMAC, the NITACAI, the Associated Commodity, the Oyo State Market Men and Women. Mo fi dá yín lójú pé gbogbo ẹgbẹ́ yìí pátápátá, the Food Canteen Workers Association, mo fi dá yín lójú wípé gbogbo ohun tí wọ́n lọ ń bọ̀ wá ṣe l'Ógbómọ̀ṣọ́, àwa ò mọ nǹkan kan sí i o. Constitutional right ọlọ́jà kò pàmìtì any commissioner láti wá inaugurate bàbá lọ́jà bí ìyá lọ́jà tàbí láti wá nawọ́ èèyàn sókè ní ibì kankan. Internal affairs àwa ọlọ́jà ni. Tá a bá fẹ́ wá, tá a fẹ́ mú commissioner wá, Market Leader Council òun ló máa mú commissioner wá, torí wípé Market Leader Council ló attach pẹ̀lú Commissioner of Trade. Market Leader Council ló wà attached to the Commissioner of Trade. Commissioner of Local Government òun ló lè máa káàkiri. So gbogbo jíngù tá a gbọ́ yẹn, èmi ò rò wípé ìwé òtítọ́ àtòdodo kankan ó lè wà nínú jíngù yẹn, torí wípé ẹ̀rọ pọ̀ ń bẹ.